إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé ní àyè alálùbáríkà yìí. Atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad. Àlékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àtàwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. Kí Ọlọ́run Ọba kí ó máa ṣàì kàwá kún wọn. Lẹ́yìn náà nínú ohun tí Ọlọ́run Ọba àlékiọlá tí ó fi pa òjíṣẹ́ rẹ̀ láṣẹ, òun náà ni ìmáa ta àwọn olùgbàgbọ́ òdodo jí, ìmáa rán wọn létí. Ọlọ́run Ọba ní wa dhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Ipe ṣì máa ṣe ìrántí, máa ṣe ìtanijí, nítorí pé ìrántí a máa ṣe àwọn olùgbàgbọ́ òdodo, a máa ṣe wọ́n láǹfààní. Àwọn tí ó ṣe láǹfààní àwọn náà lolùgbàgbọ́ òdodo. A ó rí i pé tí a bá ní ká rán yàn létí, a jẹ́ sí pé n ta fẹ́ sọ fún yẹn n tó ti mọ̀ tẹ́lẹ̀ ni. N ló fà tá a fi ní ká rán létí, kì í ṣe aláìmọ̀ nípa rẹ̀ ni. Iná ló fà tá a fi fẹ́ rán létí. Eléyìí ló fà tó fi jẹ́ sí pé kì í ṣe dandan kó jẹ́ sí pé ní ìgbà tí a bá péjú sáàyè kan láti tẹ́tí gbọ́ ìrántí àbí láti tara wa jí, kó jẹ́ sí pé dandan nǹkan tí a ó gbọ́ yẹn nǹkan tí ò gbọ́ rí ni. Bal Qur'an àti sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run Ọba fi albarka sínú rẹ̀, a máa jẹ́ kí ọkàn kó yè. Ọ̀rọ̀ Ọlọ́run kì í sú ọkàn tí kò bá sí àrùn nínú rẹ̀. Bal ala bi dhikrillahi tatma'innul qulub. Ọlọ́run Ọba ní ẹ tẹ́tí gbọ́, pẹ̀lú ìrántí Ọlọ́run náà ni ọkàn fi máa balẹ̀. Ọkàn tí kò bá sí ìrántí Ọlọ́run nínú ẹ̀, ọkàn náà kò ní balẹ̀. Ṣùgbọ́n ọkàn tí ó balẹ̀ nílé ayé níbí báyìí, ọkàn tí ó balẹ̀ lásìkò tí a bá fẹ́ yọ ẹ̀mí lára ẹni tó ní ọkàn náà láti lọ pàdé Ọlọ́run, ọkàn tí ó balẹ̀ lọ́jọ́ tí a ó gbé àwọn èèyàn dìde nínú sàárè, òun náà ni ọkàn tí ó dunni mọ́ ìrántí Ọlọ́run. Torí pé tí ìrántí Ọlọ́run ò bá jìnnà sí yàn, kì í ṣe pé èèyàn ó di màláìkà. Kò sí màláìkà nínú àwọn èèyàn. Bó tilẹ̀ wù kéèyàn dáa tó lẹ́sìn, bó tilẹ̀ wù kéèyàn dáa tó níwà, bó tilẹ̀ wù kéèyàn dáa tó ní ìṣẹ̀dá, kò lè dé ipò màláìkà. Eléyìí ló fà tí Ọlọ́run Ọba àlékiọlá nínú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó fún wa níro nínú ẹgbàá wa hadith tí ó fẹsẹ̀ rinlẹ̀, nítorí kí ó lè fi yé wa wípé a ò lè di màláìkà, a ò lè di màláìkà. Eléyìí ló fà tó jẹ́ sí pé ìrònúpìwàdà ìròyìn dáadáa ni. A kì í fi ìrònúpìwàdà ká fi tàbùkù ẹnìkan wípé ẹ̀rí lágbájá ó ṣe báyìí rí, ṣùgbọ́n ti ronúpìwàdà, ó ti túbá. Títúbá yẹn lọ́dọ̀ àwa mùsùlùmí ìròyìn dáadáa ni. Tí èèyàn bá túbá, a máa ń bá dunnú ni, a máa ń bá yọ̀ ni. Torí náà Ọlọ́run Ọba ó dá wa láwọn ẹ̀dá kan tí ó jẹ́ sí pé
bá a ṣe dáadáa bẹ́ẹ̀ náà là á ṣe òdìkejì dáadáa. Ànábì Muhammad sallam ó ní ọjọ́ tí ẹ̀yin tí gbogbo yín tẹ́ bá fi mọ̀ ṣọ̀kan tẹ́ ní ẹ ò ní ṣe Ọlọ́run mọ́ tẹ́nìkankan ìbẹ̀rù Ọlọ́run yín ti wá dé ipò kan, ó ti dé ipò tó jẹ́ sí pé kò sí àǹfààní àti ṣe Ọlọ́run mọ́, ṣe Ọlọ́run mọ́. Ó ní lọ́jọ́ náà, ọjọ́ tí tẹ́ bá dé ipò náà, ọjọ́ náà l'Ọlọ́run ó sì pa yín rẹ́, yóò sì fi àwọn ẹ̀dá mi rọ́pò yín tí wọ́n máa ṣe Ọlọ́run, wọ́n sì máa tọrọ àforíjìn, Ọlọ́run ọba ó sì máa ṣe kíni, yóò sì máa foríjìn wọn. Eléyìí kì í ṣe pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe pé fún wa ní láísẹ̀nsì pé ká ṣe Ọlọ́run ká wá jókòó ti pé Ọlọ́run ó kù foríjìn wa rárá. Ṣùgbọ́n tí hadithi yẹn fi ń yé wa ni wípé bó tilẹ̀ wù ká gbìyànjú àti má ṣe Ọlọ́run tó, á níbi tá à ń ṣe Ọlọ́run sí náà ni. Nítorí ìdí eléyìí ẹ̀hún ni ní ọjọ́ kan sahabi kan tí wọ́n ń pè ní Hanzala, wọ́n ní nínú gbòòrò Madina, wọ́n ló pàdé Abubakar radiyallahu ta'ala anhu arda. wọ́n lọ sọ fún Abubakar yìí pé ìrẹ Abubakar qad nafaqa Hanzala, yìí pé èmi Hanzala mo ti di mọ̀náfìkì. pé nifaq mọ̀náfìkì ni kéèyàn máa ṣe ojú méjì, kó máa fi Ìsìláàmù hàn kó sì máa ṣe kèfèrí ní pamọ́, àbí kó máa fi nǹkan dáadáa hàn kó sì máa ṣe aburú ní pamọ́. Eléyìí ni nifaq. Abubakar ní kí ló dé tí ìwọ Hanzala tó ń fi ìjẹ́ mọ̀náfìkì ròyìn ara rẹ̀? ìyẹn ni pé tó bá dé àárín àwọn èèyàn wọn ò fojú ẹlẹ́sìn wò, ìdájọ́ tí wọ́n ń ṣe fún wọn náà ni pé ẹni yìí ẹ̀sìn wà lára rẹ̀. Ṣùgbọ́n tó bá kó láàrin wọn tán, tó bá wà ní kọ̀kọ̀ níbi tẹ́nìkan kan ò ti rí, yóò di kọ́lọ̀ mi. Eléyìí ni nifaq. Ìpè Hanzala kí ló tó fi fi eléyìí ròyìn ara rẹ̀? Ó ní nǹkan tó fà tó ń fi ìròyìn ròyìn ara òun ni wípé òun rí pé táwọn bá wà níwájú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ Ọlọ́run ọba tó bá ṣe wáàzí fáwọn, tó sọ̀rọ̀ nípa àlìjánná, tó sọ̀rọ̀ nípa aná, òun rí bí ìmánì òun ṣe máa ń ga. òun máa gbọ́ wáàzí náà bí ìgbà tí òun rí àlìjánná, tí òun sì ń kádùn àti wà àlìjánná náà. òun máa gbọ́ wáàzí náà bí ìgbà tóun rí iná, tóun sì ń bẹ̀rù àti wọná náà. ó ní ṣùgbọ́n tóun bá ti kó níbi wáàzí ànábì tán sallallahu alayhi wa sallam, wọ́n ní tóun bá ti dé àárín àwọn ìyàwó òun àtàwọn ọmọ òun, ó ní yóò wá dàbí pé kì í sòun náà lòun gbọ́ wáàzí tóun sunkún lẹ́ẹ̀kan yẹn. olóhùn wa ń wò pé kí ló dé tí ṣe sí òun change tóun bá ti délé, tóun bá ti rá wọn, táwọn ọmọ bá ti ń bóun ṣeré, tóun rá wọn ìyàwó òun, ó ní stage imani yẹn, status imani yẹn kò ní sí ń bẹ̀ mọ́. in tóun gbọ́ lásìkò tóun wà lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam yẹn òun ò ní gbọ́ mọ́. olóhùn wa ń wò pé sí kìí ṣe nifaqu lélẹ̀, imani yóò ga nígbà tá a bá wà láàrin àwọn ọmọ àyà, nígbà tá a bá dé kọ̀rọ̀ yàrá wa kò ní sí imani nínú sẹ̀mí wa mọ́. ipe sí kìí ṣe nifaqu lélẹ̀, ipe òun wò pé mọ̀náfìkì lòun, iná ló fà tí lè fi ń ṣẹlẹ̀ sóhun. wọ́n ní Abubakar radiyallahu ta'ala anhu nígbà tí Hanzala ṣàlàyé tán, wọ́n lá Abubakar wá sọ fún un pé ìrẹ Hanzala, tó bá jẹ́ sí pé irú àlàyé tó ṣe yìí ìní bá máa ń sọ̀yàn di mọ̀náfìkì ni, a jẹ́ sí pé mi Abubakar fúnra tèmi náà, èmi náà mọ̀náfìkì lèmi náà. torí pé tèmi náà bá wà lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tí bá ń ṣe wáàzí fún gbogbo wa, bí mi náà ṣe máa ń gbọ́ iná àlàyé tó ṣe yẹn. ṣùgbọ́n tí mo bá padà sílé láàrin àwọn ọmọ mi àtàwọn ìyáàlì mi ń gbọ́ bẹ́ẹ̀ mọ́. nítorí ìdí eléyìí jẹ́ ká lọ ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ká lọ ṣe àlàyé ntí ó wà pẹ̀lú wa fún. wọ́n nígbà tí wọ́n dọ́jú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n ní
wọ́n ní Hanzala sọ fún òjíṣẹ́ Ọlọ́run ọba pé ya Rasulallahi sallallahu alayhi wa sallama qad nafaqa Hanzala ìpèrè òjíṣẹ́ Ọlọ́run irú tó sọ fún Abubakar nígbà tí wọ́n pàdé nínú Madina yẹn ó sọ fún òjíṣẹ́ Ọlọ́run ní èrè òjíṣẹ́ Ọlọ́run Hanzala ti di mọ̀náfìkì o wọ́n lọ òjíṣẹ́ Ọlọ́run ọba ní èyí sí ọ kí ló tó ń pera rẹ tó ń sọ pé tó ń fi mọ̀náfìkì ròyìn ara rẹ ó sọ irú àlàyé tó ṣe fún Abubakar radiyallahu ta'ala anhu wa arda wọ́n ní fún òjíṣẹ́ Ọlọ́run wípé tá a bá wà lọ́dọ̀ rẹ tó ṣe wáàzí fún wa tó ṣe wá lójú kòrò nípa àlìjánná tó fi dẹ́rù bà wá ìmánì wa máa ga ṣùgbọ́n tá a bá kú lọ́dọ̀ rẹ tán tá a bẹ̀rẹ̀ sí bá àwọn ọmọ wa ṣeré àtàwọn ìyáàlì wa ìmánì wa ìṣesí wa máa yàtọ̀ sí ìṣesí tá a wà nínú rẹ̀ nígbà tá à ń gbọ́ wàzí látọ̀dọ̀ rẹ̀. wọ́n ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó wá sọ fún Hanzala yìí pé sa'atan sa'a ya Hanzala ìpè rẹ̀ Hanzala lílọ sókè ìmánì àti wíwálẹ̀ rẹ̀ wákàtí ni pé mo fi Ọlọ́run ọba búra tó bá jẹ́ sí pé ẹ̀yin ẹ ó máa wà nínú irú ìṣesí tẹ́ wà lórí ẹ̀ lásìkò tẹ́ ń gbọ́ wáàzí mi yẹn ìṣesí tẹ́ wà lórí ẹ̀ tí ìmánì yín ga tí bẹ̀rù Ọlọ́run yín ga tí ìfẹ́ Ọlọ́run yín tó lékún tí ojú kòkòrò yín nípa wíwà àlìjánná tó lágbára tí ìbẹ̀rù yín nípa wíwọ iná tó lágbára ó ní tó bá jẹ́ sí pé ìṣesí yẹn ẹ ò bá máa wà lórí rẹ̀ ní gbogbo ìgbà ni ó ní mo fi Ọlọ́run ọba búra àwọn màláíkà wọn ò bá máa bà yín lọ́wọ́ lójú àwọn ọ̀nà yín ipe ajẹ́ pé ìmánì yín yóò ti lágbára débi pé ẹ lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ sí pé àwọn màláíkà gan wọn máa bà yín lọ́wọ́ nígbà tí ẹ bá ń kọjá lọ nítorí ìdí eléyìí ìṣesí tẹ́ ń bára yín yẹn ẹ má jẹ́ kó dà yín láàmú nítorí pé ìṣesí tó normal ni sa'atan sa'a eléyìí ló bá jẹ́ sí pé àwọn ẹni ìsíwájú rere wọn a máa pera wọn a máa sọ pé ta'alaw bina nu'minu sa'a ẹ wá pẹ̀lú wa ká gbọ́ Ọlọ́run ọba gbọ́ fún wákàtí kan kí ni ìtumọ̀ gbígbọ́ Ọlọ́run ọba gbọ́ fún wákàtí kan àwọn ọlọ́kan òjọ̀kan àwọn ìjókòó wọ̀nyí ìjókòó ìrántí Ọlọ́run ìjókòó ìtanijí bí ó dàbí ìgbà tí bátìrì fóònù wa bátìrì handset wa tó bá ṣe kíni tó bá run down tí bátìrì handset wa bá run down kí láti ṣe á charge ẹ̀ tí bátìrì handset wa bá run down tá a bá charge rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí fóònù wa yóò padà kú pátápátá fóònù náà ò sì ní ṣiṣẹ́ mọ́ àyàfi lẹ́yìn ìgbà tá a bá ṣe kíni àyàfi lẹ́yìn ìgbà tá a bá charge ẹ̀ ilé ìbàdí fi jẹ́ sí pé tí a bá investigate ara wa kọ́ńkálùkù bíra rẹ̀ léèrè pé ijó ni bátìrì mi ti flat kàn ẹ rí i pé àyè fẹ́ kí bátìrì wa flat àbí torí àyè bá a mà a lè fẹ́ pé èèyàn àyè bá a mà wọn ò bá a pè wá kó mọ̀ jẹ́ sí pé wọn ò ní rí wa pè. gẹ́gẹ́ bí àyè ṣe fẹ́ kí bátìrì wa flat yẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ló yẹ kí ẹ rí i pé nígbà míì tí tá a bá ráyè tí iná bá wà àbí jẹ́ni bá wà á chájì bátìrì wa yóò fúlù 100% àbí ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà tá a bá chájì ẹ̀ náà ní la máa rí chájì kó fúlù àbí ó sì máa ń lọlẹ̀ á chájì rẹ̀ díẹ̀ yóò tún lọlẹ̀ sí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ni ìmánì wa ṣe rí eléyìí ló bá jẹ́ sí pé a ò gbọ́dọ̀ jìnnà sí ààyè ìrántí a ò gbọ́dọ̀ jìnnà sí ààyè ìtanijí nítorí pé ìrántí yẹn zikiru yẹn òun ni nǹkan tí ó mú kí ọkàn wa kó yè òun ni ó jẹ́ kí ìmánì wa kó máa mí òun ni ò ní jẹ́ kí ìmánì wa kó gbẹ eléyìí bá jẹ́ sí pé ẹlòmíì tẹ́ bá rí mùsùlùmí mi ẹ̀ kànú rẹ̀ mùsùlùmí mi tẹ́ bá wo ìṣẹ̀mí rẹ̀ látòkè délẹ̀ kò sí ètò fún bó ni màá mọ Ọlọ́run kò sí ètò fún bó ni màá pàdé Ọlọ́run kò sí ètò fún bó ni
ìṣesí mi nípa ìmọ̀ tí màá fi rí àánú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èyí tó pọ̀ jù gan nínú ìdílé mùsùlùmí lónìí òun náà ni kò sí ọ̀rọ̀ Ọlọ́run nínú rẹ̀. Eléyìí ló bá tó jẹ́ sí pé nínú àwọn opportunity tó wà fún wa lẹ́yìn ìgbà tọ́lọ́run ṣà wá lẹ́ṣà ẹ rí i pé kì í ṣe mímọ̀ ṣe wa ni. Gbogbo ẹnikẹ́ni tó wà ń bí lónìí àbẹ́nikẹ́ni tó wà níbòmí tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run àbẹ́nikẹ́ni tó níbì kan tó máa ń lọ láti lọ gbọ́rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe rẹ̀ ni, bí kò sí pé Ọlọ́run ló ṣe kíni, Ọlọ́run ọba ló ṣà lẹ́ṣà. Kì í ṣe pé bóyá àwa wá gbọ́n ju gbogbo èèyàn lọ, ó wá yí àwa pé bó pẹ́ bóyá lọ́jọ́ kan á máa fi ilé ayé yìí lẹ̀. Iná ló fà ọgbọ́n yẹn ló wá mú àwa máa ṣe èyí tí ó ṣe wá láǹfààní tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah. Kì í ṣe Ọlọ́run ọba ló ṣà wá lẹ́ṣà bẹ́ẹ̀. Tayyib, nínú àwọn ohun tí ó wá ran yàn lórí wa nítorí ẹ̀ṣà tọ́lọ́run ọba ṣà wá yìí, òun náà ni títan ìmọ́lẹ̀ ẹ̀sìn. Látàrí mo lè má lè ṣe wáàzí fún yàn ṣé ń sìn, ṣùgbọ́n mo lè pè é wá síbi tí wọ́n ti ń ṣe kíni, síbi tí wọ́n ti ń ṣe wáàzí. Mo lè pè wá síbi tí wọ́n ti ń ṣe wáàzí. Mo lè ra kíṣẹ́ẹ̀tì wáàzí tí mi ò bá rí i pè wá, mo lè ra kíṣẹ́ẹ̀tì wáàzí kí n bùn, ó lè lọ jù sílé o. Ṣùgbọ́n tọ́lọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀, tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà, ó kàn lè wo pé ìjọ kan kíṣẹ́ẹ̀tì rádaràda tẹ́lẹ̀ iṣẹ́ fún mi ń jò ní iṣẹ́ jẹ́ ń wo kí ni wọ́n ń wí nù rẹ̀, kó sì jẹ́ sí pé èyí tí ó ṣokùnfà ìmọ̀nà rẹ̀ nu. Sheikh Muhammad Hassan ní Egypt, wọ́n ní àwọn lọ sí trade fair kan níbi tí wọ́n ti ń ta ọkọ̀. Wọ́n ń ṣe trade fair, car trade fair. Àwọn wá lọ sí trade fair náà, àwọn lọ wo ọkọ̀ bóyá àwọn ò rí èyí tó wù àwọn káwọn rà. Wọ́n ní ibi táwọn ti ń wọ àwọn car stand kọ̀ọ̀kan táwọn ń jáde, táwọn wọ bí táwọn ń jáde, àwọn wọ ibì kan. Nígbà táwọn wọ ibì kan, wọ́n ní bẹ́ẹ̀ ni ẹni tó ní ibi táwọn wọ̀ yẹn ó bá sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹsẹ̀ rẹ̀, ó bá wá bá wọn, ó bá kí àwọn, ó bá ní káwọn dákun káwọn máa bọ̀ ní ọ́fíìsì òun. Wọ́n láwọn bá tẹ̀lé, wọ́n láwọn bá wọ ọ́fíìsì rẹ̀, àwọn bá jókòó. Ìpè kì í ṣe ẹni mímọ́ àwọn ni, ṣùgbọ́n ṣe é mọ̀ pé ẹni tí ń ṣe wáàzí èèyàn mélòó ló fẹ́ mà? Àwọn tí wọ́n mọ̀ wọ́n pọ̀ ju àwọn tó wọ́n mà lọ. Wọ́n bá ní ó bá ń dúpẹ́ fáwọn ìpè Ọlọ́run san àwọn lẹ́san rẹ̀, àwọn Ọlọ́run fi ṣokùnfà ìmọ̀nà òun. Bó l'Ọlọ́run ṣe fi àáfàá yìí ṣokùnfà ìmọ̀nà rẹ̀? Ẹ máa wo àáfàá yìí, ọmọ Egypt ni, ẹni yìí náà ọmọ Egypt ni. Wọn ò pàdé rí pẹ̀lú ẹni yìí. Ó wá ń sọ wáàzí tí àáfàá yẹn ṣe tó ṣokùnfà ìmọ̀nà òun. Àáfàá yẹn wá tírèsì wáàzí yẹn padà lọ sí ìlú Qatar, kọ́ńtírì mi ní Doha. Làáfàá yẹn ti ń ṣe wáàzí yẹn, ṣùgbọ́n wọ́n broadcast rẹ̀ live ní orílẹ̀-èdè mi. Làáfàá yẹn ti lọ ṣe wáàzí yẹn, ṣùgbọ́n wọ́n broadcast rẹ̀ live. Ó ní irú ìṣẹ̀mí tóun máa ń ṣe, olówó wà, bọ́lọ́hun kẹ́hùn, dúkìá wà, ṣùgbọ́n àwọn owó tóun níyẹn òun máa fi ń ṣe lọ́hùn ni. Ó ní gbogbo ọjọ́ ayé lálaalẹ́ òun láwọn ọmọọṣẹ́ tí wọ́n wọnú Cairo tí wọ́n lọ bóun kó àwọn aṣẹ́wó wá. Kì í ṣe pé aṣẹ́wó kan, wọ́n lọ kó àwọn aṣẹ́wó wá. Ó ní lọ́jọ́ yìí gẹ́gẹ́ báwọn ṣe máa ń ṣe, ó ní wọ́n lọ kó àwọn aṣẹ́wó wá. Nígbà tí wọ́n kó wọn dé, ó ní tí wọ́n bá kó wọn dé òun ó examine wọn. Tó bá wù òun ó retain àwọn tó bá wù nínú wọn, àwọn tí ò bá wù òun ní kó wọ́n dá wọn padà. Ó ní wọ́n wá lọ kó àwọn obìnrin kan wá, òun wá ní ṣé wọn wá rí nínú gbogbo obìnrin, wọn wá rí ju àwọn eléyìí lọ, wọn ò fi àwọn eléyìí kó wọn máa kó wọn lọ, kó wọn lọ wá mi. Ó ní nínú pé wọ́n lọ wá mi tóun ń dúró dè wọ́n yẹn ni òun mú remote wà lọ́wọ́ òun
lórí satellite òun láti channel kan sí channel mi, láti channel kan sí channel mi. Ó níbi tóun ti ń lọ, tóun bá ti gbé síbi kan tóun rí pé tí wọ́n ń ṣe kò impress òun, ó gbé síbòmí. Ó ní bóun ṣe gbé sí channel tí Sheikh Muhammad Hassan tó ti ń ṣe wáàzí nìyẹn. Ó lóun bá wọ pé bàbá onírùngbọ̀n yìí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ kí ni ń wí. Ó ní dídúró tóun dúró fún bí ìṣẹ́jú kan pé kí ṣàjẹ́ gbọ́ kí láàfáà yìí ń sọ ń tiẹ̀. Ó lóun ò lè gbé kúrò mà. Ó ní wáàzí tí àfáà yẹn wá ń ṣe lásìkò yẹn bí ìgbà tó bá jẹ́ sí pé òun gan torí tòun ni òun gan ni wọ́n bá wí. ń sọ nípa aburú tó wà nínú zina ṣíṣe, aburú tó wà nínú alfahsha ṣíṣe. ń sọ̀rọ̀ nípa ná irú ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ àwọn tí wọ́n ń ṣẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n ò túbá. Ó ní nǹkan tí àfáà yẹn ń sọ nìyẹn tó ń gbọ́ nìyẹn. Fúngbà díẹ̀ káwọn tí wọ́n lọ wá àwọn obìnrin wá kún ó tó dé, òun ti di irú èèyàn míì. Ó ní nígbà tí wọ́n dé, ó nígbà táwọn ọmọ tí wọ́n máa ń lọ bóun wá àwọn ọmọbìnrin wá tí wọ́n dé, ó bá sọ fún wọn pé òun ò nídìí obìnrin kankan lónìí kó wọn máa lọ. Ọ̀gá kí ló dé, kí ló ṣe yín? Ṣebí nísìnyí lẹ ní ká lọ wá òun mi, àlóhùn nídìí, òun lé wọn dànù. Ó ní látàlẹ́ ọjọ́ náà ní ìṣẹ̀mí òun ti yàtọ̀, ló ti di ìṣẹ̀mí mùsùlùmí. Ẹ wo ibi téèyàn ti ń ṣe wáàzí ní lórílẹ̀‐èdè míì ló ti ń ṣe wáàzí. Orílẹ̀‐èdè míì lọ́lọ́run ti fi wáàzí yẹn fẹ́ lòmíì mọ̀nà. Lọ́lọ́run ti fi wáàzí yẹn fẹ́ lòmíì mọ̀nà. Nítorí ìdí eléyìí nínú àwọn mas'uliyya tó wà lórí wa òun náà ni títan ìmọ́lẹ̀ ẹ̀sìn títan ká. Torí pé gbogbo ẹni tí Ọlọ́run bá fìyàn ṣe kòńgẹ́ kó mọ̀nà, ẹlòmíì wàláhì yóò yà yín lẹ́nu pé mùsùlùmí mi kò márùn kí. Mùsùlùmí tẹ́ bá bilé rẹ̀ pé kí wọ́n máa ń wí téèyàn bá rúkú kò mà. Mùsùlùmí dẹ̀ ni. Ẹlòmíì ga ewu ti ń yọ lórí rẹ̀, ó ti fẹ́ pàdé Ọlọ́run ṣùgbọ́n kò kírun tó gún régé rí nísẹ̀mí rẹ̀. Irú àwọn èèyàn báyìí wọ́n pọ̀. Irú àwọn èèyàn báyìí nígbà míì nínú nǹkan tó máa ń dùn yàn òun náà ni pé wọ́n lè má ṣàfẹ́kù mi máa lọ sí àyè kan ní gbogbo ọjọ́ Sunday bóyá sàlátù kan bóyá kíní, ṣùgbọ́n gbà tó yẹ sí pé ẹni tí ń coordinate àsàlátù lọ́pọ̀ gbà wọn gan fúnra rẹ̀ wàláhì kò márùn kí. Torí pé nǹkan tó wà after in tó fẹ́ gbà lọ́wọ́ àwọn ìyá wọn wọ̀nyẹn ní nǹkan tó bá. Ṣùgbọ́n kó kọ́ wọn ní bí wọ́n ṣe kírun, kó kọ́ wọn ní bí wọ́n ṣe ṣe ìmára, kó kọ́ wọn ní bí wọ́n ṣe ojú àánú Ọlọ́run rárá. Bóò ni ó ṣe gbà tọwọ́ wọn ní pírọ́blẹ́mù tiẹ̀. Torí náà ẹ̀ bá màmá rún kí ó kù sí yín lọ́wọ́. Mélòó nuru ẹni bẹ́ẹ̀ tọ́lọ́run bá fi ọ́ ṣe kò ń gẹ́ ẹ, kì í ṣe pé bóyá dandan ìwọ ló ṣàlàyé bí wọ́n ṣe ń kírun. Ẹlòmíì kò márùn kí, ẹlòmíì Ọlọ́run tún wá ṣàdánwò fún kò ní lè béèrè. Inú àwọn àrùn méjì tí kì í jẹ́ kéèyàn ní lọ síwájú nínú mà òun náà ni mimani la yata'allamani al-mutakabbir wal-mustahi. Àwọn onímíìmù méjì kan, àwọn èèyàn méjì kan tí míìmù bẹ̀rẹ̀ orúkọ wọn. Mutakabbir ìyẹn ni pé onígbéraga, ìpè àti wá gbọ́ ọmọ tí wọ́n ní ń ṣe wáàzí ìhùn ijó náà ni wọ́n bí ọmọ jò ní tí irú èmi wà lọ jókòó wájú rẹ̀ pé mo fẹ́ gbọ́ wáàzí. Ìgbéraga àbí àti wá gbọ́ pé ìsìn ni àwọn àtìsẹ̀ máa gbà náà lé kí ó lọ. So ó prefer kó lọ pàdé Ọlọ́run pẹ̀lú àìmọ̀kan ju ká gbọ́ pé ní ìsìn ó padà sílé kí ó lọ. Mutakabbir onígbéraga. Ìgbéraga ó kọdí kọ́kọ́lọpọ̀ tí tó jẹ́ aláìmọ̀kan nípa ẹ̀sìn rẹ̀ kó padà lọ síbi tí ó ti lọ wá mọ̀ nípa ẹ̀sìn. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni mustahi, ẹni tójú ń tì kò mọ̀nú kí ṣùgbọ́n kò ní ṣe kíni, kò ní béèrè. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wà tọ́nà bá fi wá ṣe kò ń gẹ́ ká invite ìyá alágbájá kan tí kò mọ̀nú kí. Ẹlòmíì ẹ̀rí nípa ọrọ̀ ayé professional ni. Akírun pẹ̀lú lọ́ọ̀yà kan lọ́jọ́ kan, akírun magrib ó baraka méjì nígbà tá ó sálámà pẹ̀lú wa. Àwọn sọ fún pé ó kú rákà kan tó kì, ó bá ní abẹ́ ni, ó bá dìde ó bá kí rákà kan. Àdẹ̀fẹ́ irun onírìn àjò là ń kí ákì magrib ákì pọ̀ mọ́ ìṣà.
torí náà kó tó kí rákà kan tiẹ̀ tán àwa ti gbé ìrun ìṣà bó ṣe kí rákà kan tán yẹn nínú irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yẹn á rí i pé nǹkan méjì ìṣẹ̀lẹ̀ sí ó dínrun kù ó sì tún ṣe kíni ó sì tún fi kúrun téèyàn bá dínrun kù tó sì tún fi kún ìrun ọ̀nà tó gbà dínrun kù ni pé ó sálámà ní rákà méjì ọ̀nà tó gbà fi kúrun ni pé nígbà tó mú rákà ẹyọkan yẹn wá ní ìsìn a jẹ́ sí pé sálámà kan ti wà láàrin rákà méjì àkọ́kọ́ àti rákà ẹyọkan ìgbẹ̀yìn tọ́yì téèyàn bá dínrun kù téèyàn sì fi kúrun ìdájọ́ di méjì ń bẹ̀ ìdájọ́ tí èèyàn ó gbé ọlá fún òun náà ní ìdájọ́ ìdín ìrun kù so èèyàn ó ṣe kọ̀bìlì kéèyàn tó ṣe kíni kéèyàn tó sálámà ẹni yìí nígbà tó kí rákà kan rẹ̀ tán ó sálámà ó sì dìde ó sì jọ ìṣáì kò mọ̀ pé a ṣe kọ̀bìlì àbí a ṣe kíni àbí a ṣe bàdí professionals ni ẹ̀rí lawyer ẹ̀rí engineer ẹ̀rí medical doctor ẹ̀rí architect ẹ̀rí educationist ẹ̀rí oríṣiríṣi àwọn areas of specializations tó jẹ́ sí pé ẹlòmíì tẹ́ bá fọwọ́ kan ní field rẹ̀ ẹ rò pé gbogbo information nínú field yẹn orí ti ẹnìkan ló wà ní ṣùgbọ́n tẹ́ bá fọwọ́ kan nípa ẹ̀sìn kò sí nǹkan kan lọ́pọlọ rẹ̀ sí àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn màláíkà bí wá léèrè tá a bá wọnú sàárè tó bá wọnú sàárè lónìí kò sí màláíkà tí ó bi ọ́ léèrè pé constitution Nàìjíríà ọdún wo ni wọ́n amend rẹ̀ kò sí ẹni tí ó bi ọ́ léèrè pé tí ó examine rẹ̀ bí ìgbà tí o bá fẹ́ parí medical school gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn nǹkan ọ̀rọ̀ ayé ni a wá rí i pé ya'lamuna zahiran min al-hayati ad-dunya àmọ́ pàápàá àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ayé yìí ṣùgbọ́n ẹ̀sìn wa àmọ́ nǹkan kan nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nítorí ìdí eléyìí mas'uliyya wà lórí ẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ wà lórí ẹnì kọ̀ọ̀kan wa kó gbìyànjú láti rí i pé òun ń ṣe kíni òun ń tan ẹ̀sìn yìí ká ẹlòmíì a ti mọ̀ pé tá a bá ní kó wá kò ní wá lápèjúwe a lè wá késẹ́ẹ̀tì wáàzí kan ká bùn ọlọ́run lè fi ṣe okùnfà ìmọ̀nà rẹ̀ ẹlòmíì ó lè jẹ́ sí pé ó ní bùkátà sí ká súnmọ́ ni ọlọ́run lè fi wá ṣe okùnfà ìmọ̀nà rẹ̀ ẹlòmíì ó lè jẹ́ sí pé ó ní bùkátà sí ká ràn án lọ́wọ́ ni látàrí ìrànlọ́wọ́ yẹn ọlọ́run lè fi wá ṣe okùnfà ìmọ̀nà rẹ̀ ká má gbàgbé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi wá ṣe okùnfà kó mọ̀nà ní ìṣe ẹni tí ó mọ̀nù kí tó jẹ́ sí pé àwa lọ́lọ́run fi ṣe sábà bíi kó mọ̀nù kí ká má gbàgbé pé gbogbo ọjọ́ ayé gbogbo ọdún tí ó fi kírun láyé ọlọ́run mọ̀ fún àwa náà ní ládàrún rẹ̀ ẹni tí ó mọ̀ Fátíhà ká tọ́lọ́run fi wá ṣokùnfà kó mọ̀ Fátíhà ká gbogbo ọjọ́ ayé tó bá fi ka Fátíhà yẹn ọlọ́run mọ̀ ṣe kíni ọlọ́run mọ̀ fún àwa náà ní ládàá pé ẹni yẹn ń ka Fátíhà nítorí pé àwa la ṣe kíni àwa la kọ́ ad-dalu ala al-khayri kafa'ilihi ẹni tí ó tọ́ka èèyàn lọ síbi oore àtòun àtẹni tó ṣe oore náà ipò wọn kan náà ní níwájú ọlọ́run torí pé ọlọ́run ó fún ẹni tó ṣe oore yẹn lẹ́san yóò san lẹ́san ẹni tó tọ́ka rẹ̀ lọ síbi kó ṣe oore náà òun náà ọlọ́run ó ṣe kíni ọlọ́run ó san lẹ́san. tọ́yì láti ibi tá a ti lọ láti abẹ́ wípé ọlọ́run ò dá wa ní màláíkà ọlọ́run dá wa ní àwọn ẹrú kan tó jẹ́ sí pé wọ́n ní àwọn àṣìṣe àdámọ̀ wa ni iná ló fà tọ́lọ́run bá fi ń jẹ́ al-Ghafurur Rahim ọba aláforíjìn olùkẹ́ òun lọ́ba tó jẹ́ sí pé tó bá dáríjìn yàn tán yóò tún ṣe kíni yóò tún kẹ́ lọ́jọ́ tí a bá ní àṣẹ lọ́hùn má ọjọ́ tí ìmánì wa bá ga débi pé àlàǹfààní àti ṣe ọlọ́run má ẹ̀ṣẹ̀ tó tóbi àtẹ̀ṣẹ̀ tó kéré ọjọ́ náà a ní anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba kó wa kú òǹbẹ yóò sì kó àwọn ẹlòmíì sí tí wọ́n máa jọ́sìn fún ọlọ́run wọ́n máa ṣe ọlọ́run wọ́n máa tọrọ àforíjìn ọlọ́run ọba ó sì máa ṣe kíni yóò sì máa ṣàforíjìn fún wọn. eléyìí túmọ̀ sí wípé a fẹ́
kó jẹ́ sí pé a ó ní ọ̀pọ̀lọpọ̀ istikfaru nínú ìṣẹ̀mí wa a ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar nínú ìṣẹ̀mí wa torí pé bóyá a mà àbá a mà a lè mà a sì lè má mà ṣùgbọ́n ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá. èèyàn lè jókòó kó wọra rẹ̀ pé tọ̀ ẹ̀ṣẹ̀ wo náà ni mo wá ń ṣe. kódà bó jókòó bó wòkè bó wọlẹ̀ tó wò ó pé o rẹ́ṣẹ̀ kankan tọ́ka sí ẹrú ẹlẹ́ṣẹ̀ ni ọ́. torí o lè wà kó o má lẹ́ṣẹ̀ kankan torí pé èyí ṣe kíni èyí ṣe màláíkà eléyìí ló bá jẹ́ sí pé nínú ọ̀run tí àyè bá ṣẹ̀ mélòó nínú wa ni ó kí irun rákà méjì tí ò ní ronú nǹkan kan míì àyàfi irun náà. ṣé èèyàn lásán kò tó lẹ́ṣẹ̀ nínú 24 hours ìṣẹ́jú mélòó ni Ọlọ́run ṣe lọ́ranyàn fún wa nínú 24 hours yìí pé tòun ni ìṣẹ́jú mélòó la fi kírun àsùbà ìṣẹ́jú mélòó la fi kírun àyílà ìṣẹ́jú mélòó la fi kírun àlásàrì ìṣẹ́jú mélòó la fi kírun magribu àti ìṣáì nínú ọ̀wọ́ àwọn ìṣẹ́jú tọ́lọ́wọ́n bá yọ nínú 24 hours yìí tún fi àwọn ìṣẹ́jú wọ̀nyí àfi wọ́n lẹ̀ fọ́lọ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀rùn dé parí ìrun nǹkan míì la máa rò láti bẹ̀rẹ̀ ẹ̀rùn dé parí ìrun kò ní sọ́kàn wa lórí ìrun náà ṣé eléyìí kò tó lẹ́sẹ̀ jama eléyìí tó lẹ́sẹ̀ eléyìí bá jẹ́ sí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá sálámà gbàrà asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah nǹkan àkọ́kọ́ tí o kọ́kọ́ ṣe náà ní kíni astagfirullah ìtọrọ àmójúkúrò Ọlọ́run nítorí pé ẹ̀tọ́ Ọlọ́run tó ní lórí wa òun náà ní ká jọ́sìn fún ìjọsìn yìí nítorí ọmọ ènìyàn tá a jẹ́ àwọn àníṣàfẹ́kù àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó nínú ìjọsìn náà ilé ẹ̀kọ́ tó jíṣẹ́ Ọlọ́run bá ń kọ́ wa pẹ̀lú istikfaru tí ó ṣe gbára tó bá sálámà yóò ṣe istikfar yàtọ̀ sí yẹn àwọn tó ní láti ṣe pẹ̀lú lílọ bíbọ̀ wa àwọn tó ní láti ṣe pẹ̀lú wíwọléwọ̀de wa ilé ìbàjẹ́ ṣe sí pé alkayyisu man dana nafsahu wa amila lima ba'da al-ghad ẹni tó gbọ́n òun náà lẹni tí ó ṣèṣirò fẹ́mi ara rẹ̀ bó tilẹ̀ wù kí àwọn iṣẹ́ dáadé yẹn kó pọ̀ tó bó tilẹ̀ jẹ́ sí pé lásìkò tá a wà yìí a ní àwọn èèyàn láwùjọ wa tó jẹ́ sí pé wọ́n ṣe ìgbẹrùgbọ́n rí sí Ọlọ́run kódà gan a rí nínú wọn tó ní ibi tóun ti ṣe iṣẹ́ dé Ọlọ́run gan tún jẹ òun ní gbèsè ládá Ọlọ́run tún jẹ òun ní gbèsè ládá ìyẹn ni pé Ọlọ́run tí ì san òun ní ládá òun tán ilé ìfàjẹ́ jẹ́ sí pé ẹ̀rí nínú wa ẹlòmíì ò kírun ma nínú àwọn táṣe tán ni tó ti ṣe kí ni tó ti ṣì wọ́n lọ́nà ẹ̀rí nínú wa tó gbéra rẹ̀ sípò Ọlọ́run ẹ̀rí nínú wa tó jẹ́ sí pé wọ́n máa fi ẹnu wí àwọn ọ̀rọ̀ tí ò bá kùn gbé nípa Ọlọ́run torí pé wọ́n rí Ọlọ́run ọba fín ṣùgbọ́n olùgbàgbọ́ tòdodo bó tilẹ̀ wù kí àwọn iṣẹ́ dáadáa rẹ̀ kó pọ̀ tó a máa jókòó a máa ṣe ìṣirò fún ẹ̀mí ara rẹ̀ kò ní jọra rẹ̀ lójú torí pé iṣẹ́ mélòó náà ni iṣẹ́ wo náà ni tíyẹn bá fẹ́ ṣe déédéé fórí ẹ̀mí ara rẹ̀ kó jókòó kó wo kí ni nǹkan tí mò ń ṣe gan fẹ́ sìn kí ni nǹkan tí mò ń ṣe láti fi rójú ojú àánú Ọlọ́run gan tíyẹn bá jókòó tíyẹn wò dáadáa èyàn ò rí i pé kò sí nǹkan kan tíyẹn ń ṣe torí pé àsìkò tá a fi ṣiṣẹ́ tá a fi ń lọ tá a fi ń bọ̀ ó pọ̀ ju àsìkò tí à ń jókòó ti tọ́lọ́run lọ. tóyè kí wàá ní nǹkan àlùfáàrí wa níwájú Ọlọ́run àwọn màláíkà Ọlọ́run ọba dá wọn látara àmálẹ̀ wọn kì í jẹ wọn kì í mu wọn kì í sùn wọn kì í níyàwó wọn kì í lọ bí iṣẹ́ àwa aníyàwó alọ́kọ alọ́mọ gbogbo àwọn nǹkan tí wọ́n distract wa pátápátá gbogbo ẹ̀ lórí rọkìríkà wa tòun ti bẹ́ẹ̀ èyí ó sì tún máa ṣe gbẹrù gbọ́n rí i pé òun ṣe nǹkan kan fẹ́ sin Ọlọ́run àwọn màláíkà wọ̀nyí gbogbo sẹ̀mí wọn pátá wọ́n fi yin Ọlọ́run ọba ni tó
tó bá jẹ́ sí pé ìjọsìn àwọn ẹ̀dá kan lọ́lọ́run ọba nílò ni ìjọsìn àwọn màláíkà kò bá tó Ọlọ́run torí pé àwọn màláíkà wọn ò ní nǹkan míì tí wọ́n ń ṣe tó yàtọ̀ sí kíni tó yàtọ̀ sí ìjọsìn Ọlọ́run. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ọjọ́ ayé màláíkà 70,000 àwọn ni wọ́n ń ṣe tọ́wáfù Kaaba Ọlọ́run al-Arashi Ọlọ́run màláíkà 70,000 ló ń ṣe tọ́wáfù al-Arashi Ọlọ́run màláíkà 70,000 wọ̀nyí tí wọ́n ń ṣe tọ́wáfù yìí tí gbogbo ibi tí wọ́n bá kọjá lásìkò tí wọ́n ń ṣe tọ́wáfù yẹn táàlù kìyàmù èdè wọn ò tún ní láǹfààní àti padà wábẹ̀ mọ́ ibi tí al-Arashi náà tóbi tó. Annabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní sámà kò sí àyè kan ó ní attati as-sama'u wa huqqa laha an ta'iq ó ní sámà ṣe ohun tí wọ́n ń pè ní al-att náà ni kéèyàn gbé ẹrù tó wúwo ẹmọ tí bí ẹni tó gbẹrù tó wúwo ṣe máa ń mímí kí nǹkan wúwo téèyàn gbé nǹkan wúwo kéèyàn wá máa mí yípe téèyàn gbé yìí ó wúwo wọ́n ní sánmà mí irú mímí náà Ànábì Islam ní yípe ó tọ́ fún sánmà kó mí bẹ́ẹ̀ ó nítorí pé kò sí ààyè tí ẹsẹ̀ méjì lè dúró sí nínú sánmà àyàfi kó jẹ́ sí pé láàyè yẹn màláíkà kan bẹ́ẹ̀ tó forí kanlẹ̀ tí ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run àwọn àmì ìlú làwọn fi ń forí kanlẹ̀ lé ayé sáré ni tó lè lo àwà mẹ́ta lórí sùjúdù ẹyọ kan ìgbà tábà ìdìde ọrùn náà ti gan síbẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wa nù. àwọn màláíkà kan bẹ tó jẹ́ sí pé láì ìgbà tọ́lọ́run ti dá wọn orí sùjúdù ni wọ́n wà àwọn òdìdé rí ìwọ wa jókòó níbì kan ní kọ̀rọ̀ kan òpònú kan ó jókòó ní kọ̀rọ̀ kan òpònú kan ó tira rẹ̀ mọ́lé bóyá ó tira rẹ̀ mọ́lé fóṣù kan yóò lóhun òróòrùn wọn a máa yìn yóò a máa rìn pẹ̀lú gbẹrù gbọ̀ngbọ̀n rí láàrin àwọn èèyàn pé èmi tí mo lóṣù kan tí ń jáde tó bá lóṣù kan tó jáde ń wá ní kíni màláíkà tó ti lo ẹgbẹẹgbẹ̀rún ọdún tí ò sinmi rí nínú pé ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run kíni kó ṣe. nítorí ìdí eléyìí olùgbàgbọ́ òdodo a máa ṣe ìṣirò fún ẹ̀mí ara rẹ̀ nípa àwọn iṣẹ́ rẹ̀ nípa àwọn tó dá àtàwọn tí ò dá àwọn ẹni síwájú rere wọ́n ní muhasabatu nafsi òun náà ní kéèyàn jókòó ní alaalẹ́ lójoojúmọ́ kéèyàn jókòó lálẹ́ kó tó sùn kó wò pé látàárọ̀ òní èwo kí ni mo ṣe láti fi wojú rere Ọlọ́run ga èyí mélòó ni mo dùn nínú èyí mélòó ni mo bà lọ́kàn jẹ́ èyí mélòó ni mo ṣe dáadáa sí èyí mélòó ni mo ṣàbùrú sí èyí mélòó ni ẹ̀tọ́ rẹ̀ ti gun orí mi lónìí kílẹ̀ tó ṣú èyí mélòó ni mo lẹ́tọ̀ọ́ lórí wọn tó bá rí lálẹ́ ọjọ́ náà kó tó sùn tó bá rí nínú àwọn tó lẹ́tọ̀ọ́ lórí wọn tọ́lọ́run bá ṣe nírọ̀rùn fún ọ kò sí ní tó dáa tó kó fi ẹ̀tọ́ rẹ ṣe sàárà fún wọn kó tó sùn. eléyìí ń bẹ nínú àwọn nǹkan tó máa ń ṣe okùnfà ìfàyàbalẹ̀ ó sì ń bẹ nínú àwọn nǹkan tó máa ń ṣe okùnfà kí Ọlọ́run ọba kó ṣàmójúkúrò fẹ́ dá rẹ̀ ẹ̀dá tó bá máa ń ṣàmójúkúrò fún àwọn ẹ̀dá bíi tiẹ̀. Ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá ní ya ayyuhal ladhina amanu ittaqullaha waltanzur kullu nafsin ma qaddamat lighadin ẹ̀yin tí ẹ gbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run nítorí náà kí gbogbo ẹ̀mí pátá kó wo kí ni òun ṣe fún ọ̀la yìí òun náà níjọ́ tí ẹni títí mí tẹ́lẹ̀ tí ò ní mímá òun náà lọ́la ìgbà tí èèyàn bá ṣe nísìn opportunity ta ní náà ní ìsìn tá jókòó tá à ń sọ̀rọ̀ yìí torí pé lẹ́yìn seconds tí ń bọ̀ lẹ́yìn àsìkò tá à ń sọ̀rọ̀ yìí àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀
ilé ìbàtú jẹ́ sí pé gbogbo gbà ká jókòó. Umar al-Khattab radiyallahu ta'ala anhu arda ó ní hasibu anfusakum qabla an tuhasabu. Ó ní ẹ ṣe ìṣirò fẹ́mi ara yín síwájú kí wọ́n tó ṣe ìṣirò fún yín o. Kéèyàn jókòó kó ṣe ìṣirò fẹ́mi ara rẹ̀, gbéra rẹ̀ sípò adájọ́, wo àwọn òfin Ọlọ́run pé tó bá jẹ́ pé wọ́n ládájọ́ tí yóò wo séèyàn mójútó àwọn òfin yìí, bó o lò bá ṣèdájọ́ fún ẹni tó jókòó yìí. Kéèyàn máàkì ara èèyàn só páàsì ni àbó fèèlì. Tó bá jẹ́ kó bá fèèlì ni kó tètè bẹ̀rẹ̀ rìhásà nítorí kó lè páàsì. Tó bá jẹ́ kó bá páàsì ni kó dúpẹ́ fọ́lọ́run kó wá sustain tempo rẹ̀ síwájú kó tó di àsìkò tí wọ́n wá ṣèṣirò fún yàn. Umar al-Khattab radiyallahu ta'ala anhu arda òun ni ẹni tí Ànábì Muhammad sallam sọ pé Abubakar fil janna, Umar fil janna. Abubakar wà nínú àlìjánà, Umar wà nínú àlìjánà. Nínú àwọn èèyàn mẹ́wàá tí Ànábì sallam dárúkọ wọn tí wọ́n pè wọ́n ní al-asharatul mubashirina bil janna. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ lásìkò tí Umar wà ní khalifa, ọ̀kan nínú àwọn èèyàn tí wọ́n bá lo àsìkò ó lóun rí Umar lọ́jọ́ kan tí ń lọ sí ibi tí fẹ́ǹsì kan wà tí ò sẹ́ni kankan nínú rẹ̀. Ó lóun wá tẹ̀lé, ó lóun wá rí tí Umar wọnú fẹ́ǹsì náà tó tilẹ̀kùn. Ó lóun wá gbọ́ tí Umar ń sọ fún ara rẹ̀ pé ìrẹ́ Umar, aṣíwájú àwọn olùgbàgbọ́ òdodo, tẹ́pẹ̀lẹ́ o, wàláhì tó bá páyọ̀ Ọlọ́run, wàláhì Ọlọ́run ọbó fìyà jẹ ọ́. Òun nìkan yóò wọnú ibi tí ò sẹ́ni kankan, yóò máa ṣe wáàzí fún orí ara rẹ̀, yẹn pé yóò máa dá sọ, yóò máa bára rẹ̀ sọ̀rọ̀, yóò máa bára rẹ̀ sọ̀rọ̀ nípa ìpayọ̀ Ọlọ́run, yóò sì máa dá ẹ̀rù bára rẹ̀ nípa ìyà Ọlọ́run. Báyìí ni àwọn ẹni ìṣíwájú rere, báyìí ni ìṣẹ̀mí wọn rí, wọn kì í jọra wọn lójú. Tòun ti pàǹdà Muhammad sallam ẹni tó jẹ́ sí pé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha, kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu. Gbogbo ntá nàbí Ọlọ́run ọba bá sọ wáhìí ni látọ̀dọ̀ Ọlọ́run. Ànábì Ọlọ́run fún wọn ní ìrò pé ọmọ àlìjánà ni wọn. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọn ò ṣe kí ni, wọ́n sọ pé àwa ti dọ́mọ àlìjánà, àbùrọ̀ tó máa ṣe wàhálà, àbùrọ̀ tó máa dára wa láàmú. Wọ́n á ṣe kí ni, wọ́n dunni mọ́ ẹ̀sìn Ọlọ́run, wọn ò sì dọ́ra wọn lójú títí di àsìkò tí wọ́n ṣe kí ni, tí wọ́n fi pàdé Ọlọ́run. Nítorí ìdí eléyìí ó yẹ kó jẹ́ sí pé mùsùlùmí kí ó máa fojú tẹ́ńbẹ́lú gbogbo nǹkan tọ́lọ́run bá fi ṣe kò ń gẹ kó ṣe níṣẹ́. Nítorí pé gbogbo ọjọ́ táṣetán bá fi lè jẹ́rí èèyàn tó wá fi sínú ọkàn rẹ̀ pé ó ti ṣe nǹkan kan tó tóbi tó bàbàrà níwájú Ọlọ́run, látọjọ́ náà lèyàn ti mú ọ̀nà tí ó fi hàlákà, lèyàn ti mú ọ̀nà náà tọ̀, kọ́lọ́run bá kó sọ wa. Nítorí ìdí eléyìí lóòrèkóòrè kéèyàn máa jókòó kó máa ṣe ìṣirò fẹ́mi ara rẹ̀. Àwọn ẹni síwájú rere wọ́n ní nínú ẹ̀tọ́ tá a ní lórí ara wa, ìyẹn ni pé ẹ̀tọ́ tí ìwọ fúnra rẹ ní lórí ara rẹ, òun náà ni kó lásìkò kan tí ìwọ nìkan ó dá jókòó, tí ò sẹ́ni kankan, ìwọ nìkan. Kì í ṣe pé o fẹ́ ṣèṣirò èló ni wọ́n jẹ ọ́, èló ló jẹ wọ́n. Torí náà o ní di total silence. Rárá, o fẹ́ ṣèṣirò lọ́wọ́ tí mo jókòó yìí tí n bá pàdé Ọlọ́run sójú òní tì mí. Ṣé mo wà eligible láti dó wájú Ọlọ́run báyìí? Tí mo bá kú báyìí, ṣé mo wà eligible láti dó wájú Ọlọ́run? Tó bá jẹ́ sí pé ìdáhùn téèyàn rí òun náà ni kéèyàn dúpẹ́ fọ́lọ́run. Tó bá jẹ́ pé ìdáhùn téèyàn rí náà ni pé Ọlọ́run má gbẹ̀mí mi ní ìsìn o, jẹ́ n túbá ná, kéèyàn yà tètè bẹ̀rẹ̀ sí máa túbá látàsìkò yẹn. Lóòrèkóòrè kéèyàn máa jókòó kó máa bẹ ẹ̀mí ara rẹ̀ wò, kéèyàn jókòó kó bẹ ẹ̀mí ara rẹ̀ wò, kó jókòó kó ṣe ìṣirò fún ẹ̀mí ara rẹ̀. Nítorí pé bó tilẹ̀ wù ká pẹ́ tó nílé ayé yìí, ọjọ́ kan ń bọ̀ wá tá ó ṣe kíni, tá ó padà sọ́dọ̀ Ọlọ́run. Kí wá ní nǹkan tí a fẹ́ gbé lọ pàdé Ọlọ́run yìí? Ó ṣe pàtàkì kó jẹ́ sí pé síwájú tí àsìkò tí wọ́n máa yẹ iṣẹ́ wa wò
káwa fúnra wa ká jókòó ká ṣe kíni ká yẹ iṣẹ́ náà wò kí Ọlọ́run Ọba kí ó fi wá ṣe kòńgẹ́ ṣíṣe dáadáa láyé tọ́lọ́run bá fi wá ṣe kòńgẹ́ ṣíṣe dáadáa láyé kọ́lọ́run Ọba kí ó tẹ́wọ́ gba dáadáa wa lọ́wọ́ wa àwọn nǹkan tá à ń ṣe ní dáadáa kọ́lọ́run Ọba kó mọ́ kọ́ lé wa lọ́wọ́ torí pé tọ́lọ́run bá kọ́ níbi tá a fẹ́ gbọ́ lọ́run lọ ilé ìbájẹ́ pé àwọn ènìyàn síwájú rere tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa wọn máa bẹ Ọlọ́run ní pé kọ́lọ́run kó gbà lọ́wọ́ àwọn dáadáa wa kọ́lọ́run Ọba kó mọ́ sáì gbà lọ́wọ́ wa àwọn ibi tá a kù sí kọ́lọ́run Ọba kó mọ́ sáì ṣàmójúkúrò fún wa ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá Ọlọ́run Ọba ìkẹ́ rẹ ó tóbi ju ẹ̀ṣẹ̀ wa lọ torí náà fi ìkẹ́ rẹ rọkiri kẹ́ẹ̀ṣẹ̀ wa kó ṣàmójúkúrò fún wa àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ wa àtàwọn òbí wa kọ́lọ́run Ọba kó má jà rí àpadà sí ibú ìtí ń ṣe ìsìláàmù tẹ́lẹ̀ kò ṣe mọ́ Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wa Ọlọ́run kó fẹsẹ̀ wa nílẹ̀ lórí dáadáa títí táwọn fi pàdé Ọlọ́run àsìkò tá a bá pàdé Ọlọ́run kí Ọlọ́run Ọba kó jẹ́ ká pàdé rẹ̀ nínú ìṣesí dáadáa hadha subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wallahu ta'ala alam na'am wa alaykum assalam wa rahmatullah na'am Allahu ta'ala alam ẹni tí ó wí ló yẹ ká wádìí lọ́dọ̀ rẹ̀ èmi ò gbọ́ rí ipe tíyẹn bá ka àwọn àyà kan tíyẹn bímọ obìnrin tíyẹn fi pa ní ikùn Ọlọ́run sọ ọmọ náà kúrò níbi zina mi ò ṣùgbọ́n nǹkan tó fojú hàn ni pé ó ṣòro kò sí nínú àwọn nǹkan tí àwọn olùmọ̀ tafsir torí pé gbogbo àwọn olùmọ̀ tafsir tí wọ́n fẹ́ ṣe tafsir wọ́n kọ́kọ́ sọ fadail sura wọ́n kọ́kọ́ sọ àwọn ọlá tí ń bẹ fún sura yẹn tó bá ti pa ní Muhammad sallam kọ́ wa ní nǹkan kan nípa sura náà àbá nàbí sallam kọ́ wa ní nǹkan kan nípa àwọn àyà kan nínú sura náà wọ́n kọ́kọ́ kó àwọn hadith yẹn jáde sẹ́yìnsìn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ àwọn ọlá tí ń bẹ fún suratul Fatiha a ṣe mọ̀ ọlá tí ń bẹ fún suratul Ikhlas gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ọlá tí ń bẹ fún suratul Baqara àtàwọn àyà kọ̀ọ̀kan tó wà nínú suratul Baqara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kan òjọ̀kan àwọn hadithi tí òjíṣẹ́ Ọlọ́run bá ti tọ́ka wá sí àwọn ọlá tó wà fáwọn àyà nínú Qur'an yìí eléyìí tí ẹ sọ yìí ẹni tí irú àfáà tó wíyàn á tẹ̀rẹ̀sì rẹ̀ á wà béèrè authenticity rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n wallahu alam mi ò mọ nǹkan tó jọ bẹ́ẹ̀ naam. aleykum salaam wa rahmatulah. wọ́n mùsùlùmí ni wọ́n mọ̀ pé ewu nǹkan tẹ́ fẹ́ gbọ́ wọn kí n practice ẹ̀ irú àwọn tí láìpẹ́ kó yẹn ti mọ́ lára sọ́tọ̀ so irú nǹkan báyìí pé bá fẹ́ bá wọn sọ̀rọ̀ gan wọ́n ní ìjọ òní wọ́n dáyé tó wà fẹ́rẹ̀ wọn òṣèlú wà sí fún wa so irú nǹkan báyìí pé eyín dẹ òògùn eyín feel comfortable láti máa rí irú àwọn èèyàn báyìí tí wọ́n ń tọ́ bí báyìí bí àwọn ẹ̀gbẹ́ èèyàn wọ́n júyàn lọ́gàn so irú ìmọ̀ràn wo lẹ lè gba èèyàn pé ó fi ṣe wáàsí fún un. naam irú ẹni bẹ́ẹ̀ èèyàn ní jẹ́ kó súyàn sẹ́yìnsìn kódà bí wọ́n wí èyí tí wọ́n máa ń wí wípé ọmọ ajó ni ọ tó máa ṣe wáàsí fún wa ẹ ṣe wáàsí yìí fún wa tẹ́ ẹ bá wá ṣe tán kún wa wí bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ wí yẹn wọ́n ti gbọ́ àbí wọn ò tí ì gbọ́ wọ́n ti gbọ́ nígbà míì èèyàn á máa gbọ́ nǹkan míì tó jẹ́ sí pé èèyàn ó ṣègbẹrù gbọ́n rí nípa rẹ̀ tí èèyàn bá dé kọ̀rọ̀ yàrá èèyàn tán èèyàn ó máa ṣe kíni èèyàn ó máa ronú sí ẹ ti gbé nǹkan kan sí ọkàn rẹ̀ nu tẹ́ bá sọ fún un lónìí tó ní ijó ni wọ́n bí ọ tó máa ṣe wáàsí fún mi ọmọ ijó náà lé ọ kí wọ́n náà lọ mà ijó ló dàáfà tẹ́ sọ fún un lọ́la tẹ́ sọ fún un lọ́túnla Ọlọ́run padà wá fi àpẹẹrẹ kan hàn tí ó jẹ́ kó máa rí àpẹẹrẹ òdodo àtàǹfààní nínú tẹ́ ń ṣe kíni nínú tẹ́ ń sọ yẹn so ẹ̀ ní jẹ́ bí àwọn Quraysh ni
àwọn ni wọ́n sọ fún àwọn èèyàn wọn pé ẹ má tẹ́tí gbọ́ Kùránì o ṣùgbọ́n lóru àwọn ni wọ́n yọ wá lóru tí wọ́n á máa ṣe kíni tí wọ́n á máa gbọ́ wọ́n yọ wá lóru tí wọ́n á máa gbọ́ tọ́yì irú ẹni bẹ́ẹ̀ èèyàn ní jẹ́ kíni èèyàn ní jẹ́ kó súyàn ṣíṣe wáàzí fún èèyàn ní jẹ́ kó súyàn èèyàn ó dunni má ṣíṣe wáàzí fún bákan náà èèyàn ó máa ṣe kíni èèyàn ó máa bẹ̀ lọ àwọn ẹni ìsíwájú rere tí wọ́n bá ń fẹ́ kọ́lọ́hún kí ó fi àwọn ṣe okùnfà ìmọ̀nà fún ẹlòmíì wọ́n á máa bẹ̀ lọ́hún fún ẹni wọ́n á máa dá àdúrà sí fún ẹni yẹn pé ìrẹ́ Ọlọ́run ọba ẹni báyìí bóyá kéèyàn tó lọ ṣe wáàzí fún bóyá ń bọ̀ wá kíyàn àbí èèyàn fẹ́ lọ kí èèyàn sì ní lọ́kàn pé kéèyàn tó máa lọ èèyàn sọ pé bọ̀dá nǹkan báyìí báyìí tí mo sọ fún yín lọ́jọ́ sífà ẹ wo nǹkan báyìí báyìí kéèyàn tó lọ kò sí láì fi nínú kéèyàn rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé ìrẹ́ Ọlọ́run wáàzí tí mo fẹ́ ṣe fún bọ̀dá mi yìí mọ́sàájú ó gbà lọ́wọ́ mi sẹ́yìnsìn kéèyàn bẹ̀ lọ́hùn fún ẹni náà wípé torí pé ọ̀tọ̀ ni kéèyàn gbọ́ wáàzí ọ̀tọ̀ ni kéèyàn gbà sẹ́yìnsìn kéèyàn bẹ̀ lọ́hùn pé wáàzí téèyàn fẹ́ ṣe fún yẹn kọ́lọ́hún jẹ́ kó ṣe kíni kọ́lọ́hún jẹ́ kó gbà tọ́yì tó bá jẹ́ sí pé nítorí pé ó fojú díyàn ni pé ọmọ kékeré yìí kí ni ó wí fún wa tá a gbà lọ́wọ́ rẹ̀ téèyàn bá mẹ́lòmíì tí tó dàgbà jù yàn lọ tó ṣeé ṣe kó jẹ́ sí pé tó bá sọ fún kó gbà lọ́wọ́ rẹ̀ kéèyàn ṣe kíni kéèyàn sọ fún irú ẹni bẹ́ẹ̀ pé dákun bá ń ṣe wáàzí fún bọ́dà mi lápèjúwe àbí ẹ dákun mo fẹ́ kẹ́ bá ń rìn súnmọ́ wọn ẹ̀yin ló dàbí pé súnmọ́ wọn níbí ẹ dákun ẹ bá ń rìn súnmọ́ wọn èèyàn lè wá fún ẹni yẹn ní hìntì àwọn nǹkan tí èèyàn fẹ́ kó wọn pàkíyèsí wọn sí nípa rẹ̀ lápèjúwe wallahu ta'ala alam. naam aleykum salaam tula tí kò bá sí ìbéèrè mi ma aleykum salaam. irú àwọn mùsùlùmí tá à ń sọ yìí tẹ́ pé mùsùlùmí ni wọ́n lò tọ́ wọ́n ń kírun wọ́n gbogbo àwọn aspect ẹ̀sìn yòókù kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú. tó bá dijọ́ ìgbé ìdàkẹ́yàmọ̀ kí ni fèsì irú àwọn èèyàn báyìí. tó bá dijọ́ gbẹ̀ndà kẹ́yàmà àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọn mùsùlùmí tẹ́ṣẹ̀ wọn pọ̀ nù kò sí mùsùlùmí tí ò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí ṣùgbọ́n ibi tó burú sí náà ni wípé kéèyàn máa ṣe ẹ̀ṣẹ̀ àṣehàn sẹ́yìnsìn adébàsálàm ní kullu ummati mu'afa illa al-mujahirun gbogbo àlùmọ̀ mi ọlọ́run yàáfì wọn àyàfi àwọn olùṣe ẹ̀ṣẹ̀ àṣefihàn àwọn olùmọ́nìkílẹ̀ ẹ̀ṣẹ̀ àṣefihàn wọn náà ni pé kò tí bí ò ṣe tijú ọlọ́run náà ni ò tijú àwọn èèyàn tí wọ́n burú ẹ̀ṣẹ̀ ni tí ó tóbi ẹ̀ṣẹ̀ ni tó dá dúró kéèyàn máa wù ẹ̀ṣẹ̀ ni tó dá dúró kéèyàn máa wù ẹ̀ṣẹ̀ yẹn ní àṣefihàn ìmọ̀ kéèyàn máa ṣe níṣe pé ìṣe kéèyàn máa kóra ró nípa káwọn èèyàn rí i pé èèyàn ń ṣe bí kóbìnrin máa rìn òhò kó má rí nǹkan kan tí ń bẹ nínú pé káwọ̀ jáàbù ká bo ọ̀ṣọ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kéèyàn wù ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tíyàn ṣe ní kọ̀kọ̀ tẹ́nìkan kan ò rí kéèyàn wá gbangba pé ní lánàá ó mọ nǹkan tá a ṣe ní àmọ̀ṣe báyìí al-mujahir nígbà tó ọlọ́run dáàbò bò ó wá tú àṣírí ara rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ò ní ṣàforíjì fún torí pé ẹ̀ṣẹ̀ kan tó tún dá dúró nìyẹn ala kulli hal tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama oríṣi àwọn èèyàn méjì ni nínú mùsùlùmí àwọn mùsùlùmí tí wọ́n ẹ̀ṣẹ̀ wọn tó pọ̀ débi pé ọlọ́run ọba kò ṣàmójúkúrò fún wa ó sì dájọ́ kí wọ́n wọná kí iná fọ ẹ̀ṣẹ̀ náà kúrò lára wọn kọ́nà kó sọ wa ṣùgbọ́n irú wọn bẹ́ẹ̀ wọn kò ní ṣe kíni wọn kò ní wà nínú iná gbére àwọn ìpín alákọ̀ọ́kọ́ làwọn tó jẹ́ sí pé òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run bó pe ẹrú rẹ̀ kan yóò sọ pé lọ́jọ́ báyìí ó ṣe báyìí yóò ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run torí pé tó ṣe òyìn parọ́ wájú ọlọ́run ni ọlọ́run ní lọ́jọ́ báyìí ó ṣe báyìí lọ́jọ́ báyìí wọ́n náà ló tún ṣe báyìí àbí yóò ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run ní lọ́jọ́ báyìí ó tún ṣe ọlọ́run ka àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún yóò ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run èmi ni mo ṣe wọ́n ọlọ́run ọba wa ni mo bo àṣírí rẹ̀ nípa wọn nílé ayé mo tún wá bo àṣírí rẹ̀ nípa wọn lónìí máa lọ àlìjánà kọ́lọ̀ kó kà wá kún àwọn yìí
an benu àwọn ẹrú Ọlọ́run t'Ọlọ́run ó ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ wọn fún wọn nínú àwọn mùsùlùmí lópin ìgbà tí ó bá ti ṣẹbọ. Ṣùgbọ́n tó máa ń wọ́pọ̀ jù náà ni pé irú àwọn èèyàn yìí lọ́pọ̀lọpọ̀ gbà ẹni ṣaláì máa rí in tí wọ́n mú pọ̀ má jọ́sìn nínú ẹbọ. In tó máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí kò sẹ́sìn lára rẹ̀ yẹn kì irun kíkí lásán kì í sóhun ni in tá mọ irun lé lórí yẹn òun dà. Tó bá fẹ́ travel ó níbi tí ó ti kọ́kọ́ lọ forí balẹ̀ kó tó máa lọ ìrìn àjò rẹ̀. Kódà gan ó láwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ travel tí wọ́n bá lọ bá wọn yẹ̀wò pé ẹ má ẹjọ́ dọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n ó change flight wọn ni wọ́n lọ mọ́nà. Eléyìí àwa pé mùsùlùmí eléyìí ẹbọ ń bẹ nínú àlámọ̀rí rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ò sí ẹbọ kankan nínú àlámọ̀rí rẹ̀ ṣe pé àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ wọ̀nyí náà ni tó bá wu Ọlọ́run adáríjì. Eléyìí àṣẹ sí pé a gbọ́dọ̀ wo yẹn sunsun káwọ̀ ni eléyìí Ọlọ́run lè dáríjì. Mùsùlùmí kan ò gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. Ẹnìkan wí bẹ́ẹ̀ rí fọ́mọ aya rẹ̀ Ànábì Muhammad sọ̀sọ́lá mú fún wa ní ìròyìn nípa arákùnrin kan ó máa ń ṣe wáàzí fọ́mọ aya rẹ̀ ó máa ń ṣe wáàzí òun Ọlọ́run fẹ̀sìn rọ lọ́rùn. Ọlọ́run ṣàdánwò fún pẹ̀lú ọmọ ìyá kan tó jẹ́ sí pé òun kò bìkítà pẹ̀lú ẹ̀sìn yóò máa ṣe wáàzí fún ọmọ ìyá rẹ̀ kò ní ọmọ ìyá rẹ̀ kò change. Ó wá sọ fún un lọ́jọ́ kan pé mo fọ Ọlọ́run ọba búra Ọlọ́run ní dáríjì hàn. Wọ́n ní min fawqi sab'i samawat Ọlọ́run ọba wa ní ta lé léyìí tí ń búra lórí mi pé ní dáríjì ẹrú tèmi ó dáa mo dáríjì ẹrú náà mo bá ṣe tiẹ̀ jẹ́. Nítorí ìdí eléyìí ká mọ̀ wò pé nítorí pé Ọlọ́run ọba fi wá ṣe kò ń yẹ dáadáa kan Ọlọ́run ọba fi iṣẹ́ kan dáadáa kan ó fi rọ̀ wá lọ́rùn. Ó ṣe àdánwò fẹ́lòmíì pẹ̀lú mímọ̀ máa ń ṣiṣẹ́ yẹn àbí gan pé ọ̀tọ̀ ni kéèyàn má ṣe dáadáa ọ̀tọ̀ ni kéèyàn fi ẹ̀ṣẹ̀ kún àìṣe dáadáa. Ẹlẹ́ṣẹ̀ lòun kò ní dáadáa kan tí ń ṣe ná ẹlẹ́ṣẹ̀ tún wá ní. Irú ẹni bẹ́ẹ̀ a ó máa bẹ̀rù fún ni pé ó ṣeé ṣe kó pàdé ìbínú Ọlọ́run ṣùgbọ́n a lè ṣèdájọ́ Ọlọ́run ní dáríjì torí pé Ọlọ́run ọba yaf'alu ma yasha ọba tí tó máa ń ṣe tó bá wù ni. Ṣùgbọ́n Ọlọ́run ọba ó kì wá nílọ̀ níta àmọ́ ni pé Ọlọ́run ọba kì wá nílọ̀ pé àwọn tí wọ́n kọ̀ tí wọn ò ronú pìwàdà òun ó fìyà jẹ wọ́n ṣùgbọ́n kì í ṣe dandan k'Ọlọ́run fìyà jẹ wọ́n tó bá wu Ọlọ́run ṣàmójúkúrò fún wọn lópin ìgbà tí ò bá ti sí ẹbọ nínú kíni nínú iṣẹ́ wọn. Ló bá fi máa ń pariwo ní gbogbo wa pé kéèyàn gbìyànjú kó má sí ẹbọ nínú iṣẹ́ rẹ̀ kéèyàn gbìyànjú kó má sí torí pé gbogbo ẹni tó bá kú tí ìṣẹbọ sọ́lọ́run wà nínú iṣẹ́ rẹ̀ ń bẹ́nu àwọn tí wọ́n gbére nínú ná irun rẹ̀ àwẹ̀ rẹ̀ iṣẹ́ ládàá rẹ̀ gbogbo ẹ̀ tó ṣe ń lé ayé kò láǹfààní torí pé Ọlọ́run ọba ò ní gbaṣẹ́ dáadáa kan pẹ̀lú ẹbọ. So irú àwọn ẹni bẹ́ẹ̀ tí kò bá sí ẹbọ nínú iṣẹ́ wọn wọ́n wà tahtal mashi'a wọ́n wà lábẹ́ in tó bá wu Ọlọ́run láti ṣe pẹ̀lú wọn. Tó bá wu Ọlọ́run lóhun ṣàmójúkúrò fún wọn. Tó bá wu Ọlọ́run ọba lè ní kí wọ́n lọ tọ́ iná wò. Ìbẹ̀nu ẹlẹ́mìíràn pé iná wò mùsùlùmí náà lòun náà iná wò sẹ́yìn rẹ̀ ni tó lọ tó déédí tó wá ní wọn iná kan bẹ́ẹ̀ bì kan ni. Ilé ìwé tẹ́lẹ̀ náà kò kọ́kọ́ gbà pé iná ń ṣe gíní. In tó súnmọ́ jù ni pé Ọlọ́run ó fi dá lójú gbé náà wà. Arákùnrin kan tí a mọ ìtàn rẹ̀ yẹn tó wà nínú hadith tó sọ fún àwọn ọmọ rẹ̀ pé tóun bá kú kí wọ́n dáná sun òun tó bá dáná sun òun nínú ẹgbàá ọ̀rọ̀ kan ó ní tóun bá jóná tán tóun di eérú ó ní kí wọ́n pín eérú náà sí méjì ìdajì kí wọ́n lọ fọ́n sórí òkun ìdajì kí wọ́n fọ́n sórí ilẹ̀. Ó sọ fún àwọn ọmọ rẹ̀ kó tó kú ó ní irú bàbá wo ni mo jẹ́ sí yín wọ́n ní khairu abin wọ́n ní bàbá tó fi lóore jù fáwọn ọmọ rẹ̀ bàbá tó fi dáa jù sí àwọn ọmọ rẹ̀ náà ni bàbá tó jẹ́ fún wa. Wọ́n ní tọ̀ ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín o. Ó ní òun ò ṣiṣẹ́ oore kankan rí látijọ́ tóun ti wà. Ó sọ fáwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀. Ó ní torí ìdí náà torí pé òun ò ṣiṣẹ́ oore kankan rí yẹn tóun bá kú báyìí ní kẹ́ ẹ ṣe òkú òun ẹ má sìn òun ẹ sún ni tẹ́ bá sún
tó bá di eruku tán ẹ pín sí méjì ìdajì ẹ fọ́n sókun ìdajì ẹ fọ́n sórí ilẹ̀ nítorí kí ló bá tó fi ṣe bẹ́ẹ̀ ìwò pé tí wọ́n bá fọ́n ìdajì tí wọ́n bá jó òun tán tóun di eruku tí wọ́n fọ́n ìdajì sórí òkun ìdajì tí wọ́n fọ́n sórí ilẹ̀ yóò ṣòro fọ́lọ́run láti dóhùn padà yóò ṣòro fọ́lọ́run láti dóhùn padà wọ́n ní gbàrà tí wọ́n sin tán gbàrà tí wọ́n jó tán tí wọ́n pín eruku rẹ̀ tí wọ́n dà ìdajì sórí òkun ìdajì sórí ilẹ̀ wọ́n ní gbàrà lọ́lọ́run dá padà ọlọ́run abilé léèrè pé èrè ẹrú mi kí ló bá tó fi ṣe léyìí ó ní èrè ọlọ́run bá khawfan min adhabik ó ní ìbẹ̀rù ìyà rẹ ni ìbẹ̀rù ìyà rẹ ni èrè ọlọ́run bá ló fà tí mo fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní nítorí ìdí náà mo dárí jàn ṣùgbọ́n ẹlòmíì ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ bí ìyàwó ìyá yín ò dẹ́rù bẹ́ ẹlòmíì ọkàn rẹ̀ balẹ̀ subhanallah tí ẹ bá rí ẹlòmíì ẹ sì mọ̀ pé subhanallah ọkàn rẹ̀ balẹ̀ ipe ìyà kan ọkàn rẹ̀ balẹ̀ nípa ìyà ọlọ́run ìyà ọlọ́run yìí sì ní ìyà tó le koko ni o kọ́lọ́run ọba kó má jẹ́ àárí nítorí ìdí eléyìí àwọn mùsùlùmí tí ìwẹ̀ ẹ̀ṣẹ̀ wọn pọ̀ tí wọ́n pàdé ọlọ́run tó jẹ́ sí pé ọlọ́run sì dájọ́ kún ó wọná fún wa wọn ò ní gbére nù ná ṣùgbọ́n kò yẹ kí mùsùlùmí máa wò ó pé wọ́n kú sí lẹ́yìn ò ní gbére ń bẹ̀ torí pé ọjọ́ kan nínú ná ẹgbẹ̀rún ọdún kan ní jama ìyà náà ọlọ́run má jẹ́ ká nípìn bẹ́ẹ̀ sọ ilé ló bá jẹ́ sí pé mùsùlùmí kó ṣe gbìyànjú lódì wọn bágbára rẹ bá ṣe máa láti rí i pé àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ òun jìnnà sí àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe lọ́nà àyàn níbi tágbára rẹ̀ máa dé òun ṣe é kọ́ lọ́wọ́ bá kó fi wá ṣe kóńgẹ́ dáadáa láyé àti alqiyama wallahu ta'ala alam wa aleykum salaam tula. ọ̀rọ̀ kan táwọn ìbámu sọ bí àwọn tó ń tajà wọ́n máa ń tajà bá jí láàárọ̀ tó lọ sí ọjà wọn ni tẹ́nìkan tó wọ́n kọ́ rajà lọ́rọ̀ wọn là ìwọ ló ṣẹlẹ̀ lọ́wọ́ láàárọ̀ yìí ajé rẹ o kìnnìkan kìnnìkan ìgbà wo tó bá tà níjọ́ yẹn wọ́n wá fìtì sí kẹ́ tó kọ́ ṣòun lọ́wọ́ ló jẹ ajé rẹ ló jẹ́ kóun ta tí kò bá ṣe tà yóò ní ẹni tó lọ́kọ́ ṣẹ̀mí lọ́rọ̀ ló bá lọ́wọ́ ẹjọ́ kí ni torí ó kọ́mọ̀ láàrin àwọn àwa Yorùbá tá ń tajà mo kí ni ẹ̀sìn Islam sọ nípa rẹ̀. eléyìí náà. ẹlẹ́ẹ̀kejì nípa nǹkan míì tí àwa Yorùbá tí wọ́n fi sí àwọn ọ̀gá bí example ṣá oníjọ́ kan tí ẹnìkan rí ìlẹ̀kẹ̀ tán fi sí waist ó wá ń béèrè pé ṣé ìlẹ̀kẹ̀ tó ìdílé yìí ni àbí ti normal wọ́n á sọ fún pé ìlẹ̀kẹ̀ bí ìdílé yìí o èyí tó fi ń ṣe ẹ̀ṣọ́ lásán ni òpè ṣètò ògùn wọ́n á ní pé ìlẹ̀kẹ̀ eyín wà èyí tó máa ń fi tó fi jẹ́ kí eyín tí òfin ní dọmọ láàmú tó bá ti fẹ́ wọ eyín jáde ẹjọ́ ṣé ìlẹ̀kẹ̀ irú tẹ tó sọ pé tẹ́lẹ̀ yìí ní ìṣiṣẹ́ yìí torí bóun ṣe sọ ní ìlẹ̀kẹ̀ yẹn yóò ní jẹ́ kí eyín náà disturb ẹ̀ tó bá ti fẹ́ wọ mí mọ nǹkan tẹ̀lé aláìsàn ṣe lórí rẹ̀. naam haramu ni kí èèyàn máa fi dáadáa tàbá ìdá kí èèyàn máa fi títí sọ́dọ̀ ọmọ ènìyàn ata àti ata ká fi tì sí ọ̀dọ̀ ọmọ ènìyàn kan haramu ni torí pé ẹni tí darí bẹ́ẹ̀ ọlọ́run ọba ni sẹ́yìnsì ẹni tí darí yẹn ọlọ́run ọba ni wọ́n rántí pé nígbà tá a wà ní kéékèèké ẹlòmíì tó bá fẹ́ tajà tẹ́ ẹ máa ń kọjá lọ tó bá ṣe lé ìgbà tẹ́ ẹ ń kọjá lọ yóò pè yín pé ẹ̀yin ni kẹ́ bóun fún ẹnìyẹn kẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ kẹ́ bóun fún ẹnìyẹn kẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ẹlòmíì gan ó lè ránṣẹ́ sí yín pé ẹ lọ́ bá ń pe ọmọ wọn wá yóò da ẹni tó fẹ́ tajà àkọ́kọ́ fún kó wá bá gbowó kó wá bá fún nítorí pé ó ti àtàchì nǹkan kan mà eléyìí haramu ni kí mùsùlùmí kó ní irú àwọn àdìọ́kàn bẹ́ẹ̀ haramu ni kí mùsùlùmí kó ní irú àwọn àdìọ́kàn báyẹn wallahu alam. bákan náà nípa ohun tó ní láti ṣe pẹ̀lú ìlẹ̀kẹ̀ àwádìí kí ni peculiarity tí ìlẹ̀kẹ̀ yẹn ní
tí òfin ní jẹ́ kí eyín dọmọ láàmú tí ó bá fẹ́ wú yín kí ni wọ́n ṣe sí sẹ́yìnsì kí ni wọ́n ṣe sí ṣé igi àgbo kan ni wọ́n rẹ́ sí ni èyí tí ara ìyá ọmọ yẹn tí ó máa absorb ẹ̀ tọ́mọ yẹn ó máa mú mọ́yàn sẹ́yìnsì àbí kí ni wọ́n pè sí tó fi jẹ́ sí pé yóò ní irú effect báyẹn ìyẹn ni ó determine ìdájọ́ rẹ̀ sẹ́yìnsì èyí tí wọ́n ṣe sí lẹ́kẹ̀ẹ́ náà òun ni ó determine ìdájọ́ rẹ̀ wallahu ta'ala alam wa alaikum salam. ṣe bí ọṣẹ tí wọ́n gún pọ̀ mọ́ àwọn ewé kan ni gbogbo àwọn yẹn lópin ìgbà tí kì í bá ti ṣe pé wọ́n pe nǹkan kan mọ́ sẹ́yìnsìn tó bá ti dá wa lójú pé wọ́n mọ̀ pé ewé ilé àti ewé ilé by experience tá a bá gún ewé ilé àti ewé ilé tá a gún pọ̀ mọ́ṣẹ tó ọmọ bá fi ń wẹ̀ yóò jẹ́ kò ní jẹ́ kí nǹkan báyìí ṣe ọmọ àbí tí nǹkan báyìí bá ṣe ọmọ yóò jẹ́ kókó ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn kì í ṣe kíni wọn kì í ṣe haram gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn kì í ṣe haram ká lò fún ọmọ àbí káwa fúnra wa ká ṣe kíni káwa fúnra wa ká lò wallahu ta'ala alam wa alaikum salam tula. nǹkan ẹlẹ́mìí wallahu ta'ala alam ìyẹn náà tí kò bá sí pé a pè nǹkan kan mọ́ sínsìn tí kò bá sí pé a pè nǹkan kan mọ́ nǹkan tá a wádìí nìyẹn tí kò bá sí pé a pè nǹkan kan mọ́ kò sí láì fi nínú ká lò ṣùgbọ́n a jẹ́ sí pé ó ní èyí tí wọ́n pè tó bá jẹ́ sí pé orí nǹkan kan ni wọ́n lò ó ní tí wọ́n pè tó bá jẹ́ sí pé orí nǹkan míì ni wọ́n lò ó ní tí wọ́n pè gbogbo orú àwọn nǹkan báyẹn a jẹ́ sí pé wọ́n invoke nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ nìyẹn nínú irú ìṣesí yẹn haramu ni kéèyàn ṣe kíni kéèyàn lò ṣùgbọ́n tó bá jẹ́ sí pé bóyá a mọ̀ pé tá a bá gún eléyìí mélèé tá a gún eléyìí mélèé tá a gún mọ́ṣẹ tó wọn bá fi ń wẹ̀ yóò pa kòkòrò tó bá fi ń wẹ̀ yóò ṣe gbá tó bá mú yóò ṣàwo kì í ṣe haramu ni lílo gbogbo àwọn kan báyẹn wallahu a'lam. Wa alaikum salaam tula. Àwọn òbí wa tó máa fẹ́ ṣe ìyàwó tó máa lọ bá àfa kan táwọn ìyá táwọn bóyá ọkùnrin àtòbìnrin yẹn papọ̀ ṣé aráàmù ni àbí ó dá nínú náà ní bí abẹ́ ìsìtìárà náà ní dólèdólè àti fẹ́ra wọn torí kò sọmọ láàrin wọn àbí kankan mo fẹ́ kẹrẹ láìsí wa nípa sí wà lára. Naam, istikhara Ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa ní istikhara tá Ànábì kọ́ wa ẹnìkan ìbẹ́ lómi ṣe fún ẹ̀yìn lẹ́yìn ó ṣe ẹni tó fẹ́ lọ́kọ òun ni ó ṣe yóò ṣàlùwàlá yóò yan náfìlà rákà méjì istikhara ìtumọ̀ rẹ̀ ní fífún Ọlọ́run ọba lẹ́sà ìpè èrè Ọlọ́run ọba bá mi ṣe ẹ̀sà in tí ó jẹ oore fún mi nílé ayé àtàlùkìyàmà ìní túmọ̀ istikhara. Tayyib istikhara yìí tí èèyàn bá ṣe kìí ṣe dandan èèyàn lè máa lálàárí ẹni tí èèyàn fẹ́ fẹ́ yẹn o bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe istikhara yóò máa lálàárí náà ni torí pé èèyàn ń fẹ́ so kò ní láti ṣe pẹ̀lú istikhara rẹ̀ ìfẹ́ tí ń bẹ́ẹ̀ yóò náà ó ti ṣokùnfà àlá so àwọn nígbà tí mo ṣe istikhara láti gbà tí mo ṣe istikhara ìsùn rí àfi kí n lálàá rẹ̀ wọ́n kàn tán ara rẹ̀ ni istikhara téèyàn bá ṣe kì í ṣe pé yóò lálàárí nǹkan kan tí nǹkan yẹn tó bá padà wá ṣe é ṣe èyàn ò rí kan orí pé Ọlọ́run ṣàlẹ́sà fún yàn táburú kankan bá ṣẹlẹ̀ sí yàn nínú rẹ̀ gan èyàn ó kà kún nínú orí tọ́lọ́run kọ́ máa yàn ni torí pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí múmi lẹ́nu bá tán ní masala pé alámàrí múmi ní tẹ́ rí nǹkan ìmọ̀ ni gbogbo tó bá ṣẹlẹ̀ sí dáadáa ni tí dáadáa bá dé yóò dúpẹ́ fọlọ́run
tádànwò bá dé ọ̀dọ̀ Ọlọ́run náà ni ó fi tì sí gbogbo ẹ̀ náà ó sì padà dóore fún náà ni. tọ́yìn haramu wa ni káfíń fọmọ lọ́kọ kárí kún lọ yẹ̀ wò haramu ni fẹ́nìkan tí ó jókòó tó jẹ́ sí pé àlìjànú ní ń lò kí ló kọ màmá rẹ̀ kí ló kọ màmá tiẹ̀ náà jáwọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ jáwọ́ àtẹ́lẹwọ́ tiẹ̀ náà gbogbo orú àwọn ìranu yẹn haramun haramun haram haramu ni kí mùsùlùmí máa ṣe wọn haramu ni kí mùsùlùmí máa ṣe wọn ìṣe ń bẹ nínú ẹbọ ṣíṣe torí pé ẹni tá a lọ báyùn ó gbéra rẹ̀ sípò Ọlọ́run ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdájọ́ méjì tá a bá lọ bá rú ẹni bẹ́ẹ̀ tá a bá ní lágbájá àti lágbájá fẹ́ fẹ́ra wọn sóore ń bẹ ń bẹ báwa yẹ̀ wò ṣé ìyàwó rẹ̀ ní sọ́kọ rẹ̀ ni tó bá wù gbogbo rìsọ́ọ̀tì tó bá mú wa tá a bá gbàgbọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam àti dágbére fẹ́sìn Islam nù ó láti ṣe kèfèrí pẹ̀lú Quran ó ní tó bá sọ fún wa tá a gbọ́ tá a gbàgbọ́ ó ní wọn ò ní gba ìrun 40 days lọ́wọ́ ọ̀rú ẹni bẹ́ẹ̀ kì í sì pé nítorí wọn ò ní kírun nítorí wọn máa kírun ṣùgbọ́n fún 40 days à ní gbàrún rẹ̀ ẹni tó gbọ́ tí ò gbàgbọ́ náà ṣùgbọ́n ẹni tó gbọ́ tó gbàgbọ́ ó ti dágbére fẹ́sìn Islam ẹ rí i pé ewu tí mẹ́mbẹ̀ kì í ṣe ewu kékeré ni torí náà haramu ni kò yẹ kí mùsùlùmí kò yẹ ká bá irú ìṣesí bẹ́ẹ̀ lọ́wọ́ mùsùlùmí tó fẹ́ pàdé Ọlọ́run dáadáa wallahu ta'ala alam. naam aleykum salaam wa rahmatulah. nípa irú àlàyé tẹ̀ ṣe yìí mo máa ń rò ó gbà gbogbo ó tẹ̀ máa ń ní ẹ̀mí mi lára fún ọjọ́ àìní mi máa ń bèrè toró ní bíi ọdún 9 sẹ́yìn ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n ó tún wá ń jẹ́ àlẹ́ mi fún pé àwọn mùsùlùmí tó yẹ pé àjọ ń lọ sásàlátì nígbà yìí nínú òtún lápáńdà àwọn ló tún wá sọ fún mi pé ìyá Kasim ẹ̀sìn àsàlátù ò ní ká máa yálé mo ṣe wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ tí gbogbo orúkọ ìfiránṣẹ́lẹ̀ sí wá ní mo ní tò mo máa ń jókòó ìmáyàn nọ́fìlà mo tó nọ́fìlà òun nípa ìjẹ́gbà mo ní mo máa ń yan nọ́fìlà mo ní tò tí ṣé Ọlọ́run ò tí à ń bá jókòó sí tó bá yan nọ́fìlà tó ń gbàdúrà tí ò bá wá di pé ẹ̀yàn òun yálé ṣé àdúrà ò ní gbà ṣé àdúrà yẹn wọ́n ṣùgbọ́n owó yẹ kí n jókòó mo ṣe jókòó yìí àti àwọn méjì kú fún mi lọ́jọ́ kan tó ọ̀rọ̀ yìí máa ń jẹ́ ìgbóná ara fún mi ní all the time ní tó tí àwọn bá jókòó báyìí tẹ́lẹ̀ tó bá tẹ̀ wọ́n bá ní problem tí ò bá wá jáde lọ síbì kọ̀ọ̀kan kó jókòó sílé kó máa gba àdúrà mo ní ṣe àdúrà ò ní gbà ní ó tí ó dìgbà tẹ̀ wọ́n bá lọ bá àwọn àfa kó tó di pé àdúrà yìí máa gbà ní pé tẹ̀ wọ́n wà ní ìṣòro tí bóyá ìṣòro yẹn kọ̀ ó kò lọ tó wá di tó lè kẹ́ àwọn jáde lọ kó tó di pé àdúrà yẹn jẹ́ ìtẹ́wọ́gbà yìí. abadan bal annabi Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹfún gbogbo obìnrin tọ́lọ́wọ́n bá gba ọmọ rẹ̀ méjì ẹfún onírò pé àwọn ọmọ náà wọ́n ó jẹ́ ìgàgá fún wọn láti wọ iná àwọn ọmọ náà ò ní jẹ́ kí ìyá náà wọ iná tó bá díjọ́ gbẹ̀ndà al-qiyama nínú kéèyàn rí ọmọ kéèyàn rí gbogbo wọn kó dàgbà tó bá díjọ́ gbẹ̀ndà al-qiyama kéèyàn má ní pinnu àlìjánà àti kọ́lọ́hún gba méjì lọ́wọ́ èèyàn láti ilé ayé tó bá díjọ́ gbẹ̀ndà al-qiyama àti méjì tọ́lọ́hún gbà yẹn ọlọ́hún gbà wọn sọ́dọ̀ fúngbà díẹ̀ ni èèyàn padà wá pàdé wọn nínú ilé ayé yìí ọjọ́ mélòó là ń lò nù rẹ̀ èèyàn padà wá pàdé wọn àwọn ni wọ́n pàdé èèyàn tó bá díjọ́ gbẹ̀ndà al-qiyama wọ́n fa ọwọ́ ìyá wọn wọnú àlìjánà ni tí wọ́n wá fún yẹn lẹ́sà láàrin àwọn méjèèjì èwo lè yóò mú jàmá ẹ rí i pé àkọ́kọ́ lè yóò mú torí pé nílé ayé yìí ọjọ́ mélòó la lò ń bẹ̀ ọlọ́run ọba tó fún yẹn ní nǹkan ilé ìfàdá ni ọlọ́run anabi sallam kọ́ alẹ́ kọ́ pé tí èèyàn bá kú nínú àwọn tí a máa ń wí náà ni pé lillahi ma a'ta wa lahu ma akhadh ọlọ́run ọba ló ní tó fún wa òun náà ló ní nígbà tó ṣe kíni nígbà tó gbà padà òun ló ní nígbà tó gbà padà ilé ló bá jẹ́ sí pé wọ́n ní tí ọlọ́run bá gba ọmọ ẹrú rẹ̀ ẹmọ ìfẹ́ ta ní sáwọn ọmọ tọ́lọ́run bá gba ọmọ ẹnìkan nínú wa nígbà tí wọ́n bá gbé ọmọ náà tí wọ́n lọ sin wọ́n ní táwọn màláíkà
tí wọ́n bá padà sọ́dọ̀ Ọlọ́run bó máa bi àwọn màláíkà léèrè pé ẹrú mi tí mo ṣàdánwò fún tí mo gbọmọ lọ́wọ́ ẹ̀ yẹn wọ́n ní kí lẹ́rú náà wí wọ́n ní ìrẹ́ Ọlọ́run ẹrú náà fi àlámọ̀rí tì sọ́dọ̀ rẹ ni ẹrú náà fi àlámọ̀rí tì sọ́dọ̀ rẹ ni. wọ́n ní ọ̀kan nínú àwọn ẹni ìṣíwájú rere wọ́n ní ọmọ rẹ̀ kú nígbà tí wọ́n gbé ọmọ náà dórí tẹ́ tí wọ́n sin ọmọ náà tán wọ́n ní orí tẹ́ nígbà tí wọ́n bu ọmọ náà mọ́lẹ̀ tán wọ́n ní arákùnrin náà wá gbé ojú sókè ó wá rẹ́rìn ó smile àwọn èèyàn wá ní kí ló dé àfà ọmọ kú ẹ̀rín rẹ́rìn ni ó ní mo fẹ́ kọ́ náà wọ́n rí i pé mo yọnu ni torí pé téèyàn ò bá yọnu irú àwọn eléyìí sí pé kéèyàn sa ẹ̀sà àwọn téèyàn ò máa bá rìn ní nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan ọ̀tọ̀ ni kọ́nà ń fìyàn ṣe kò ń gẹ ẹlòmíì wà innocent Ọlọ́run ló wá lọ ó fẹ́ mọ Ọlọ́run ni ṣùgbọ́n tí wọ́n ń gbélé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ láyè tó ti lọ mọ Ọlọ́run yẹn ọ̀tọ̀ ni ilé ló fà tó jẹ́ sí pé kéèyàn sa ẹ̀sà àwọn téèyàn ó máa bá rìn irú àwọn tí wọ́n ń fún yín mọ̀ràn pé ẹ má jókòó ní ìsìn màláíkà ṣé ẹ gbọ́ rí láti jọ́táyé tí ń jẹ́ ayé pé màláíkà kú tọ́lọ́run náà kó wá gba ẹ̀mí àwọn èèyàn kan yípẹ́ nìkan kọ́ dí gbígbẹ̀mí náà rí ẹ gbọ́ rí tóyè tẹ́ ẹ bá lọ tojúbọlé títojúbọlé yín kò lè yí kádàrá gbígbọmọ méjèèjì lọ́jọ́ kan náà kò lè yí padà arákùnrin kan ní Riyadh ọmọ rẹ̀ 3 ìlú kú lọ́jọ́ kan náà láàrin bíi 30 ṣẹ́jú wọ́n ní ó fẹ́ gbàlejò ó du ẹran ó ń sáyẹn ẹran ọmọ tó dàgbà jù nínú àwọn ọmọ kéékèèké tó ní ọmọ 3 ló ní èyí tó dàgbà jù ó rí bàbá rẹ̀ ṣe ń sáyẹn ẹran bàbá rẹ̀ jáde ìyá rẹ̀ ń wẹ ọmọ kékeré nínú ilé ọmọ tó dàgbà jù sì ń ṣe àyàn àbúrò rẹ̀ bí bàbá ti sáyẹn ẹran. ìyá ò fura àyàfi lẹ́yìn ìgbà tọ́mọ ti wà nínú ẹ̀jẹ̀ tẹ́mi ti bọ́ nígbà tí ìyá jáde ìyá fọmọ́lẹ̀ nínú báàfù nígbà tí ìyá débi tí ẹ̀gbọ́n ọmọ yẹn tó ti ń ṣàyàn ọmọ tó rí ìṣesí tọ́mọ náà wà ó dákú síbẹ̀ ọmọ tó wà nínú omi òun fa omi ságbárí ó kú ọmọ tí ń ṣàyàn àbúrò rẹ̀ nígbà tó rí bí ìyá rẹ̀ ṣe wó lulẹ̀ tó dákú òun náà sáré jáde ó kó sẹ́nu ọkọ̀ nígbà tí bàbá náà délé ìyá náà ò súnlé ayé lọ́jọ́ náà bàbá náà délé ó bá ọmọ 3 ti lọ ìyàwó ti lọ ọmọ 3 àti ìyàwó láàrin nǹkan bí 30 ṣẹ́jú èèyàn 4 kú lẹ́ẹ̀kan náà ẹ dákun ṣé sọ̀rọ̀ ń sùn ni àwọn kiriyó àwọn ọlọ́run tí wọ́n máa ń sùn àwọn kiriyó àwọn ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn èṣù ló fà èṣù ló ṣe àwọn gbogbo tó bá ṣẹlẹ̀ sí wa èyí tó dùn àti èyí tó korò ọlọ́run ló ṣe torí pé ẹ̀yin náà jókòó kẹ́ ẹ wò àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tá a fẹ́ yẹn ká sọ pé èṣù ló ń ṣe wọn ṣé èṣù ojú agbára ọlọ́run lọ́nu ibo lọ́lọ́run wà tí èṣù fi ń ṣe gbogbo yẹn ọlọ́run ọba ní àti orí àtàbúrú fìtínà la fi ṣe fún yín a fi ṣe àdánwò fún yín ni ṣùgbọ́n àdánwò oníkálukú ó yàtọ̀ síra wọn. arákùnrin yẹn nínú suratul Kahf ẹ má gbàgbé arákùnrin tí nígbà tí anabi Musa àti Khidir alayhi salatu wa salam àti Khidir tí wọ́n fi ń lọ tí wọ́n jọ ń rìn tí afẹ́ká anabi Musa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi Khidir nígbà tí wọ́n ń lọ nínú ìgboro tí Khidir orí ọmọ kan tó ń ṣeré bí kéèyàn máa rìn ládùúgbò kọ́ ọmọ kan máa ṣeré níta Khidir sì mú ọmọ ọlọ́mọ ó sì yìn lọ́rùn pa anabi Musa ní kí ló dé tó pọ̀ ọmọ ọlọ́mọ kí lọ́mọ náà ṣe fún ọ ó ní ṣèmọ̀ pé májẹ̀mú tó fún anabi Musa náà ni pé májẹ̀mú ilé kéwú tó wọ̀ yìí náà ni pé wọ́n yìí béèrè gbogbo téèyàn bá rí èèyàn máa ń dá lé ni anabi Musa ní ó sì wá máa ṣe irú nǹkan báyìí tó wà ní má béèrè à ń jọ rìn pẹ̀lú rẹ ọmọ ọlọ́mọ mú oyin lọ́rùn pa lẹ́yìn ọ̀rẹ́ yìí tí Khidir tó ń sàlàyé fún anabi Musa àwọn okùnfà tó fà tóun fi ṣe àwọn nǹkan wọn yẹn ó ní ọmọ yẹn tí kì í bá ṣe pa bá pa ni òun ni ó ṣokùnfà ìparun fáwọn òbí rẹ̀ méjèèjì nǹkan míì tọ́lọ́run fi ṣàdánwò fún wa tí wọ́n bá sí payá oore tí ń bẹ́ẹ̀ fún wa ni a ò bá appreciate àdánwò yẹn
nítorí ìdí eléyìí ló fà jẹ́ sí pé olùgbàgbọ́ òdodo a máa jupájusẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ni nínú gbogbo òṣèṣí torí pé kò sí ẹ̀dá kan tó lè kọdí síṣẹlẹ̀ ntọ́lọ́wọ́n bá ti kọ pé yóò ṣe kíni yóò ṣẹlẹ̀ èèyàn kàn ṣe òfò méjì ni ẹ̀dá téèyàn lọ bá yẹn èèyàn ti sọ́dọ̀ Ọlọ́run nù èèyàn sì ti fọ Ọlọ́run lẹ̀ ntọ́lọ́run sì fẹ́ ṣe a ò lè kọdí kọ́lọ́run kó má ṣe Ọlọ́run wàá ṣe tó fẹ́ ṣe àwa sì ti fọ Ọlọ́run lẹ̀ ìyà fífi Ọlọ́run lẹ̀ yẹn yóò tún padà wá tún wá jẹ̀yàn so kọ́lọ́run bá kó ṣe àmójúkúrò fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ kò sí nǹkan tó dáa tó kọ́lọ́run kó fi ẹ̀dá ṣe kòńgẹ́ àgbọ́yé pé ìrẹ Ọlọ́run ìwọ ló ní mí gbogbo àrà tó bá fi mí dá àrà tó wù ọ́ ni tókùngbà tí yẹn bá ti lélẹ̀ nínú sẹ̀mí ẹ pé síkèsí ṣe pé wọ́n ń sàṣí mi ni síkèsí ṣe pé àwọn ẹnìkan ni kò sẹ́nì kankan tó lè dá nǹkan kankan ṣe tí nǹkan yẹn tí ó lékè kádàrá Ọlọ́run gbogbo tó bá ṣẹlẹ̀ sí yẹn pátá Ọlọ́run ọba ti ṣe kí ni Ọlọ́run ọba ti kọ́ Ọlọ́run kọ́ máa yàn ni kò sí ọgbọ́n téèyàn lè dá sí téèyàn lè fi ṣe kí ni téèyàn lè fi fo nǹkan yẹn so fífi àlámọ̀rí tì sọ́dọ̀ Ọlọ́run ọba kò sí nǹkan tó dáa tó bákan náà àdúrà tá à ń ṣe yẹn àwọn nǹkan tá à ń bẹ lọ́hùn tá a máa bẹ lọ́hùn Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi Ọlọ́run ṣe nǹkan báyìí fún mi anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní Ọlọ́run ọba ó máa gbàdúrà yín lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti kánjú àwọn sàbẹ̀ ní ìkánjú bíi ti bò ó ní téèyàn bá ṣàdúrà tó wá wò pé òun ti pẹ́ tó òun ti ń ṣàdúrà àdúrà yóò gbà náà ni yípe ń tọ̀ òun ti kánjú nù yípe mo ti bẹ lọ́hùn àdó òkúkú gbà into on ti kanju no Nabiyullahi Musa alayhi salatu wassalam tọ́lọ́hun sọ fún nínú Qur'ani pé qad ujibat da'watukuma ila nabi Musa àti wo àti ọmọ ìyá rẹ̀ tẹ́ jọ ń pe Ọlọ́hun ní kí màláíkà Jibril sọ fún nabi Musa pé àdúà tẹ́ ń ṣe yín Ọlọ́hun ọba ti gbà àwọn olùmọ̀ tafsiri ní àdúà tọ́lọ́hun sọ fún nabi Musa pé òun ti gbà yẹn inta nabi Musa tọrọ kò ṣẹlẹ̀ àfi lẹ́yìn 40 ọdún Ọlọ́hun sì ti gbà into ń tọrọ yẹn Ọlọ́hun mà sóore ni fún ọ tó bá jó oore ni fún ọ àsìkò wo lóore náà ló yẹ kó tẹ̀ ọ́ lọ́wọ́ Ọlọ́hun mà ju ọ̀rọ̀ Ọlọ́hun sì mọ̀ pé ntẹ́ ń tọrọ yẹn aburú ni fún yàn Ọlọ́hun ọbọ̀ wà kọ̀kọ̀ ní fún yàn ilé ìbàjẹ́ sí pé àdúrà téèyàn ń ṣe yẹn tó bá dijọ́ gbẹ̀ndà alkiyama gbogbo téèyàn tọrọ láyé pátá tọ́lọ́hun fún yàn ládàá rẹ̀ ń dúró yàn tó bá dijọ́ gbẹ̀ndà alkiyama wọ́n ní tó bá dijọ́ gbẹ̀ndà alkiyama èyí ò máa kábàámọ̀ pé Ọlọ́hun ò bá sì kúkú má gbà kankan nu gbogbo àdúrà tí mo ṣe ò bá kó òdèmí ti rú ọjọ́ òní nítorí ìdí eléyìí kí èèyàn má sọ pé mo ti ṣàdúrà àdúrà gbà la abadan bákan náà Ọlọ́hun a máa fi àdúrà tá à ń ṣe yẹ a máa fi dí ọ̀pọ̀lọpọ̀ aburú tí kò hàn sáwa àwọn sì máa sọ pé àdúrà gbà ṣùgbọ́n Ọlọ́hun ọba ti lò ó ti fi dí aburú mi fún wa táwọn ò ríran rí nítorí ìdí eléyìí fífi àlámọ̀rí tì sọ́dọ̀ Ọlọ́hun èyí tí ó dùn àti èyí tó korò tọ́lọ́hun bá fìyàn ṣe kò ń gẹ ẹ̀bẹ̀ àwọn ẹni síwájú rere wọ́n ní tí téèyàn bá wá bá wọn wípé mo ní bùkátà báyìí wọ́n á máa sọ fún pé alayka bi thuluthil akhiri minal layl lọ́dún ni má ìdákẹ́ẹ̀ta ìgbẹ̀yìn òru gbogbo ọjọ́ ayé pátá ní ìdákẹ́ẹ̀ta ìgbẹ̀yìn òru àsìkò tí oníkálukú tọ́pọ̀lọpọ̀ máa ń sùn yẹn wọ́n ní Ọlọ́run a máa sọ kalẹ̀ sí sánmà ilé ayé a máa sọ wípé ta ló ní bùkátà ká gbọ́ bùkátà rẹ̀ ta ní ń tọrọ àforíjì ká ṣàforíjì fún àwọn olùmọ̀ a máa sọ wípé téèyàn bá ní bùkátà kéèyàn dunni má àsìkò yẹn kó máa dìde lóru kó yan náfìlà kó ra ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run ọba owó Ọlọ́run kọ́lọ́run gbọ́ ohùn rẹ ìwọ tó ní bùkátà lọ́dọ̀ Ọlọ́run ju pé kó lọ gbé àdúrà fẹ́lòmíì ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn táwọn wò pé à ń gbé àdúrà fún yẹn táwọn wò pé wọ́n dáa jù wá lọ wájú Ọlọ́run tọ́lọ́run bá sí gàgà iṣẹ́ wọn wò wá àṣà ni tọ́lọ́run bá sí gàgà iṣẹ́ wọn wò wá àṣà ni nítorí ìdí eléyìí ẹni tí ó ní bùkátà òun ló fi ń láǹfààní kí ó ṣe kíni kí ó tẹ́wọ́ kó pe Ọlọ́run ọba wọ́n ní tí wọ́n láwọn màláíkà wọn a máa dá ohùn tí ń pe Ọlọ́run ọba wọn a máa dá mà wọ́n ní gbogbo àtẹ̀yìn bá ṣàdúrà àwọn màláíkà wọn sọ pé hadha sawtun ma'ruf ohùn eléyìí ohùn tá a máa ń gbọ́ gbogbo ìgbà ni ohùn ẹni tó máa ń kanlẹ̀kùn Ọlọ́run ní gbogbo ìgbà lélẹ̀ àwọn ẹni tó yẹ sí pé
òun kò ráyè gbígbé Ọlọ́run ni àti sanwó àdúrà fáwọn ẹnìkan ìjọ tí ilẹ̀ bá fún pinpin máa tó bá pe Ọlọ́run àwọn màláíkà ní sawtun gharib eléyìí àjòjì ohùn lélẹ́yìí torí náà kò yẹ kí ohùn èèyàn kó jẹ́ àjòjì ohùn lọ́dọ̀ Ọlọ́run nítorí ìdí eléyìí gbogbo tó bá ṣẹlẹ̀ síyàn láyé èyí tó dùn àti èyí tó korò Ọlọ́run ọba ló ṣe Ọlọ́run ọba ló kọ́ ìdájọ́ Ọlọ́run ọba ni lórí èèyàn èyí tá a sì ń fẹ́ lọ́dọ̀ olùgbàgbọ́ tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ náà ni pé kó ṣe kí ni kó yọ́nú kó dẹ̀ jupajusẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba kí Ọlọ́run ọba kí ó ṣe ìfẹsẹ̀rinlẹ̀ fún wa àdánwò èyí tí ó fọwọ́ ba ìmánì wa tí ó fi jẹ́ sí pé tọ̀ ibi tádánwò yìí wá dé báyìí o akúti pé Ọlọ́run kò kú dáhùn nǹkan míì tí wọ́n bá máa ń pè tó yàtọ̀ sọ́lọ́run ní lókùtà lọ́ máa pè kọ́lọ́run kó má jẹ́ kí irú àdánwò náà kó tọ́ sí wa wallahu ta'ala alam. naam ìbéèrè parí inshallah. wa alaikum salaam tula. ẹjọ́ àwọn bíi mẹ́ta àbí mẹ́rin la jòkó tá à ń sọ̀rọ̀. naam. ẹnìkan ṣe ìyàwó kò tí wàá rí ọmọ bí. so ó wá ní bàbá ọkọ rẹ̀ máa ń fún un ní àgbo ọmọ ń dà láàmú ọmọ fún ní àgbo. wọ́n máa bèrè lọ́rọ̀ pé ṣé ẹ̀dà ló ń dà láàmú bóyá kó lo ọṣẹ kan lójú ara kó fi tábà wọ́n máa fún ní gbogbo ẹ̀. ògbò wa fẹ́ lò wá ń bèrè lọ́wọ́ ara wa kò fẹ́ lò so àǹtí kan tó wà lára wa wá sọ pé nǹkan tó ń lò ìgbà tó ń tètè rọmọ bí òun lo ẹ̀dà ìgbà tó ń wá ní ẹ̀dà ń dà láàmú ó wá lo ọṣẹ kò pẹ́ Ọlọ́run gbàdúrà ó bí àkọ́kọ́ ó bí ẹ̀kejì ó bí kẹta so kí ló dé tí wọ́n ò fẹ́ lò ó wá advice ẹ̀ kó lò irú ìmọ̀ràn olè yẹn lè fún irú ẹni bẹ́ẹ̀ yẹn àti ẹni tó wá lò kí ni ìdájọ́ tiẹ̀ lọ́dọ̀ rẹ̀. kí ni nǹkan tí wọ́n ń lò yẹn. bí àǹtí ẹ̀ ní ọṣẹ dúdú lẹ́yìn bá bọ́ kọ the other person yẹn ń ṣàǹfún ní àgbo nígbà mi yóò ní kó pípẹ́ rẹ̀ kó fi lime gbogbo omi or something like that ẹ̀rùn omi ògì àgbo pé kó lò yóò fọ ikùn rẹ̀ ó lè kí ọmọ lè dúró lára rẹ̀ àwa mọ̀ bóyá ẹnìyẹn ń tojú bọlé ni o àbí ó ṣàfún lọ́sẹ̀ dúdú kó fi fojú ara so that ẹ̀dà yẹn ò ní jáde kó lè bá take in. ntí substance yẹn ni ó determine ìdájọ́ ṣóyìnsìn tó bá jẹ́ sí pé gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú lẹ́ẹ̀kan àwọn egbòogi kan àmà sọyìn sí pé tá a bá ṣe mọ tá a délé pọ̀ mílẹ̀ tá a rẹ àbí a ṣe àbí a fẹ́lẹ̀ kún ilé àṣẹlẹ̀ a máa ṣe irú àǹfààní kan báyìí kì í ṣe haramu ni àbí ewé igi kan a bá gun mọ́ ọṣẹ àlòbá kan a máa ṣe irú àǹfààní kan a máa kọ́ dí nǹkan kan kì í ṣe haramu ni ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ kó dá wa lójú pé kì í ṣe pé wọ́n ń ṣe kíni kì í ṣe pé nǹkan tí wọ́n pè nǹkan kan sí ni. bọ̀ ẹnìyẹn ó dájú pé àáfà ló lọ bá àwọn ìmáàmù àwọn tó máa ń ṣe àáfà ló ṣe iṣẹ́ yẹn wọ́n ṣe pé àwọn tó ń ṣe àgbo ló ṣe iṣẹ́ yẹn fún boys. irú ṣe síbẹ̀. ìfà ló máa sọ pé kó lò ó bá ti lò ó kọjọ ọ yàgbẹ́ ọ sì kiri kan. irú ṣe sí báyẹn ó ṣòro láti ṣe ìdájọ́ lé lórí but nǹkan tá a sọ fún irú ẹni bẹ́ẹ̀ ni pé kó ṣe kí ni kó exercise caution sẹ́yìnsìn kó exercise caution torí pé àwọn tí wọ́n ń pera wọn ní àáfàá yẹn tí à ń gún ọṣẹ adé Muhammad sallam kò kọ́ ẹnì kankan lọ́sẹ̀ gúngún so tí wọ́n mú ọṣẹ gúngún mọ́ ìdí àfa wọn in tó wọ́pọ̀ lọ́rọ̀ wọn òun náà ni pé wọ́n máa pe àlìjànú sẹ́yìnsìn wọ́n máa pe àlìjànú lọ́pọ̀ gbà irú ẹni bẹ́ẹ̀ bóyá nítorí pé wọ́n ti mú orúkọ rẹ̀ bóyá ẹni tó lọ́ọ́ bá gbà mú orúkọ rẹ̀ ni wọ́n fi pè é béèrè orúkọ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n fẹ́ mọ kí ló kọ rẹ̀ nísìnyí ṣé téèyàn bá fẹ́ ra Panadol pé orí ń fọ́ yẹn ṣé wọ́n béèrè orúkọ yẹn torí pé ó ní irú kọ́mpìnì tí ń ṣe irú orúkọ oníkálukú àti pé ṣẹ́ni tó bá ti dé kẹ́míìsì kan tẹ́ ní fún mi ní paracetamol tó ní kí lorúkọ yín ìkàlẹ̀ mọ́rú paracetamol tá a fún yín ẹ pé ẹ wò pé ṣé orí ẹ̀ pé báyìí so the same thing ó apply sí tí in tó bá fi lè mú pé oògùn ṣẹ́yìnsìn ẹ̀sìn Islam ò kọ́ dí ká lo oògùn fún ìwòsàn fún àìlera ṣẹ́yìnsìn tí jẹ́nìkan bá mọ̀ pé tá a bá já ewé ilé àti ewé ilé téèyàn bá mú a máa ṣe oògùn náà lápẹ̀júwe kì í ṣe haram ní ká lò
ṣùgbọ́n tó bá ti di pé ṣùgbọ́n kí ló kọ yín nǹkan míì ti wà ń bẹ̀rù so yẹn sìn so lọ́pọ̀ ọgbà àwọn tí wọ́n máa ń ṣerú nǹkan báyẹn wọn kì í jìnnà sí lílo àlìjànú ilé ọba tó jẹ́ sí pé kíro ẹni bẹ́ẹ̀ kó ṣe kí ni kíro ẹni bẹ́ẹ̀ kí exercise the caution kó ṣe sùúrù kéèyàn pàdé ọlọ́run lẹ́ni tí ò bímọ ó pé ju kó pàdé ọlọ́run lẹ́ni tó ṣe ẹbọ sọ́lọ́run lọ so yẹn sìn tó bá jẹ́ sí pé ẹbọ ń bẹ nínú rẹ̀ wọ́n dẹ̀ ní da'ma yaribuka ila ma la yaribuk ntí yẹ méjì ń bẹ nínú rẹ̀ fún ọ fi sílẹ̀ lọ síbi tọ́kàn rẹ̀ ti balẹ̀ so kí ó ṣe sùúrù kí ó tẹ̀síwájú nínú ríra ọwọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run ọba tọ́lọ́run ọba bá kọ ọmọ ma yóò bímọ lásìkò tó bá wu ọlọ́run tọ́yì àmọ́ eléyìí ò kọ́ dí tí ó bá rí nǹkan téèyàn lè lò tí wọ́n bá ní pé ẹnìkan lo nǹkan báyìí ẹnìkan lo irú ewé báyìí olórí ewé báyìí wọ́n máa ń ṣe jẹ ni wọ́n máa ń fi ń ṣe àgbo mu ni kì í ṣe haramu ni ṣùgbọ́n lópin ìgbà tí ò bá ti kó nǹkan kan tó jọ ẹbọ sínú wallahu ta'ala alam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.